Oríṣiríṣi kan lẹ́ẹ̀bá ní. Oríṣiríṣi kan lẹ́ẹ̀bá ní. Ó dàbí àgbá ní ìgbà ètò lẹ́ẹ̀bá ní. Amọ́lẹ́wà bí òyìnbó lẹ́ẹ̀bá ní. Ẹlẹ́yìn tó ẹ̀jẹ̀ o lẹ́ẹ̀bá ní. Oríṣiríṣi kan lẹ́ẹ̀bá ní. Any girl wey sleep, wey beautiful mukenke, that one na lefa. Ogana Master, Bayowa Films and Record International, the award-winning movie music marketer, Akowe Salute yo, Afro Hollywood award winner, Tom Baliga, lefa gao, lefa shani, oríṣiríṣi kan lẹ́ẹ̀bá ní. Oríṣiríṣi kan lẹ́ẹ̀bá ní. Ó dàbí àgbá ní ìdárẹ́kọ̀ lẹ́ẹ̀bá ní. Bayowa Films and Records International. Amọ́lẹ́wà bí òyìnbó lẹ́ẹ̀bá ní. Ẹlẹ́yìn tó ẹ̀jẹ̀ o lẹ́ẹ̀bá ní. Oríṣiríṣi kan lẹ́ẹ̀bá ní. Arẹwà ọmọge, lẹ́ẹ̀bá ní. Oríṣiríṣi kan lẹ́ẹ̀bá ní. sleeping pretty baby. Lẹ́pọ̀ ní ṣèkúṣe, má sọ lẹ́pà lẹ́nu. Lẹ́pọ̀ ní ṣèkúṣe, má sọ lẹ́pà lẹ́nu. Jọ̀wọ́ o, nítorí Ọlọ́run, má sọ lẹ́pà tó kù lẹ́nu. Òrèké lẹ́wà lẹ́pà ṣáńdì o. Ọlọ́jọ́ lọ́la lẹ́pà ṣáńdì o. Mádàlẹ́ onílérú lẹ́pà ṣáńdì o. Akọ̀kọ̀ lọ́dọ̀ lẹ́pà ṣáńdì o. Ìgbà olókì ń pọ̀ lẹ́pà ṣáńdì o. Lẹ́pà ṣáńdì o. Látọwọ́ bọ́ọ̀rọ̀ wá fi lẹ́pà ṣáńdì o. International producer lẹ́pà ṣáńdì o. Lẹ́pà tẹ̀lé ń sọ látọwọ́ Báyọ̀wá ni. Lẹ́pà tẹ̀lé ń sọ látọwọ́ Báyọ̀wá ni. Aha! Bayowa Films and Records International. Hello? Yeah, mo ń bọ̀. Máa pa service láìpẹ́, àjẹ́ kan dúró. Níbo tún nìyẹn? Màmá. Ekun fún ẹ̀. Akókó mọ̀ tó bá. Kẹ̀lẹ́ fún ọgbọ́n. Ekun. Èmi ni. Nǹkan. Àdúpẹ́. Ọ̀rọ̀ kúkú. Ẹ̀dẹ̀ kúkú. Kí ni ìtumọ̀ yẹn? Mo ní kò má bínú mi. Ètò mi la fẹ́ dáhùn padà ńkọ́. Tó bá fẹ́ dáhùn náà wá sọ pé àpé. Àpé. Nípa tún. Èmi nìyẹn. Túbọ̀ tún fún ẹ̀. Òṣèlú. Ọmọ. Èmi. Ẹkùn. Àpẹ. Báwo ni gbogbo ẹ̀? Kọ́kọ́ náà, látúbọ̀sún. Mo gbé táǹkì fún ẹ̀, mo dúpẹ́ ọwọ́ ẹ̀ gan. Fún tìbí tó fún mi ní ìrọ̀ síbi fíìsì tó ń ṣe pàtí fún catering yẹn. Tó mò rẹ̀ rẹ̀ báyìí, ìrìn méjì náà ó mo rí ní ìjókòó. Kàmí kan sọ fún yín pé èèyàn tó jókòó yìí náà ń jẹ àwọn ará bíi náà fẹ́ wá gbà. Mọ̀ wá rẹ̀. Bí ìpín yẹn ti jáde náà mo fi júbà rọ. Mo tún fi júbà padà. Ó tún wá mo tún fi júbà rọ. Mo tún fi júbà padà. Káwá kan sọ fún mi pé gbé ẹ̀ fún. Kàndìdè ni bó ti ń parabọ̀ mi ní gbà fún ìrọ́ mi. Bó ti gbà rẹ̀ mi ní látọ̀rọ̀ ẹ̀rà tó wọ̀ sí ni. Ó yá ṣe júbà yìí. Ní ìmọ̀ra túbọ̀ sí mo ní ẹ̀kún ni. Ìjọba náà ń ṣe ní gbogbo ìgbà. Ló ní òkè kí ẹ ọjọ́ kó fún ibi tí àwọn èèyàn wà fún reception àbí kí ló ń pè kí ní ọ́fíìsì. Reception. Ìjókòó náà mò ń wò níbẹ̀ káàká. Tí mo ń wò pátápátá báyìí, ó kà pẹ́ ni, ó tún wọlé ó jáde, ó wọlé náà ó jáde. Mo ń pe ìwọ̀rọ̀ bàbá àdùmàrè màṣáánú fún mi pẹ̀lú ọkùnrin tí mo wá báyìí. Mo kọjá sí fíìsì kejì kékeré tó wà fún gbẹ́fíìsì ẹ̀yìn. Bó ti wòwé ẹ̀ báyìí ṣáà ó kàn sáyìn fún mi ni 60% á ó gbé ní ọ ní sẹ̀kẹsẹ̀ tó mo já èé gbà mo wò tún láì mo wò sí kó má wò tún pè mí padà pé kò rí bẹ́ẹ̀ mo fowó dèrò mi ká rẹ̀. Èmi tí mọ ọkàn tí mo tó lẹ̀ Ọlọ́run ṣé mo kọ́ tó nǹkan máa sọ fún yín ni pé kẹ́ farabalẹ̀ kẹ́ bá wọn handle catering services ilé dáadáa. In fact àwọn oúnjẹ yín kí wọ́n jẹ́ kọ́ wọ́n pé àwọn oúnjẹ orú ẹ̀rí ní bó ṣe máa dùn tó ti yẹn sìn nítorí pé kí ni bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn socialite gidi ni wọ́n onífàájì ni o kò síbi tí wọ́n mọ̀ ní gbogbo Èkó yìí Ọlọ́run nǹkan tẹ́ máa ń ṣe ní pé tó bá ti wáyé kó tà wọ́n lọ́rùn
ẹ lè ti pàṣẹ ọ̀dọ̀ wọn ṣe mọ̀ kí tó máa get àwọn catering jobs contracts kan látọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kọ́ máa tún máa jẹ́ kọ́ máa àwọn ọ̀rẹ́ wọn kankan àwọn agbéṣẹ́ fún yín láti bẹ̀ ibi táwọn owó wà nìyẹn ṣe nílẹ̀ rẹ̀ kékeré ni owó ńlá ò ń bọ̀. òtún ti fún mi wo tí mo bá mú ọbẹ̀ yẹn báyìí máa dẹ pa ní àtúwọ́n máa wọ ọmọ ìjàṣẹ́ ìgbẹ́ mi ta ìyọ̀ ń dáná náà wà kún à mo mú èdè díndín pani pẹ̀lú ata mo tún mú ìgbéra díndín pani màá gbé ìpì àtúntò máa ṣe ọba màá gbé ìdí wọlé ọ̀yà màá kó fáwọn sẹ́gbẹ́. ọmọ nǹkan tí mo sọ àtúwọ́n ti fún mi. ṣé rí ẹ̀ ṣe èèyàn bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà tí n bá ní tí má ti lè assist yín òun ni náà máa ṣe ok ẹ wúrú ọ̀nà tẹ̀lé alẹ́ fún mi yẹn ọ̀nà mọ́tò rẹ láti kú tọ́nu tá a bá fẹ́ ra mọ́tò ń sìn mo tún bá ṣe máa rà wọn bí ti máa gbé gbà ó ní ogún bọ́sẹ̀ mi náà rà pò láti bẹ̀ náà orin tí ó nìyẹn sọ́dọ̀ tó mi. àpé kàkà wọ́n ńlá ni o. ohun kìíní mi. mo ń mú àbí kí àwọn fún ọgbẹ́ mi wá sí fún mi ti parí ilé. dàí mú ara inú ìdààmú kí n dàí sí dàámù kí n dàá sí. wá sí bí o wá sí bí o. ó yà kíákíá kí mi máa dà fún inú ẹ̀fọn tó dájẹ́ gírígí. ọ̀ṣọ́mọ ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ̀kanjú àjọ. ọ̀ṣọ́mọ ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ̀kanjú àjọ. playboy ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ yọ̀kanjú àjọ. mo ti ṣe tọrẹ méjì ó ti lọ yọ̀kanjú àjọ. mo ṣe tẹ̀gbọ́n tábúrò ó ti lọ yọ̀kanjú àjọ. Mr. Ṣọmọ kí ló fẹ́? Kí ló fẹ́? Ọ̀ṣọ́mọ kí ló tún fẹ́? Kí ló fẹ́? Ọjọ́ ti wájú lẹ́nu, ọjọ́ tẹ̀yìn kúlẹ̀, ó ti ṣe tábọ̀ tún mú, ó tún fẹ́ lọ mú tó sí ọ. Kí ló dé? Wọ́n á pàdé lé Àbíkírì ẹgbà mí. Ẹrù sí ń bá mi. Bàbá tó ń gbà. Ojú mi lẹ́jà àwọn ọmọ ọgbẹ́ mi mú ni. Ẹgbẹ́ òsèlú ìlẹ̀ lẹ́sẹ̀ mi lẹ́sẹ̀ ni. Àbí kí ló mú yín gan? èmi ló ní tán dá ọmọ lójú báwọn. Ṣé lè tí ì mọ̀? Ilẹ̀ ìmẹ́lẹ́ aago mẹ́sàn-án. mẹ́sàn-án ló wá jí mi. Aago mẹ́sàn-án tí dìde ojú òtì yín. Àkùkọ kọ̀ lẹ́pọ̀ṣe. Ó ní sílẹ̀ tí mo náà nu. àkùkọ tó bá kọ lásìkò tí ọ̀yọ́ kọ́kọ́ ó dẹrùn apẹnu. Abágẹ́rẹ́ ayín. táàgù mọ́kànlá ìlú táàgù ìlú. Ṣé ilé tí tò? ó iṣẹ́ mi lọ fẹ́ràn mi. Sọ́ọ̀mù spẹ́ẹ̀tì sáà ní gbálẹ̀ àrùn gàgà bí ìgbà ìpá ìjáde. bóòtù ẹ ti jẹ́ náà. Ẹ ṣe eré mi yà ná. Tẹ́ ẹ bá jẹ́ ọmọ Yorùbá gidi tó sì mọ̀ tí ń lọ lù. Ẹ mọ̀ wọ́n àpẹẹrẹ tó yẹ kán fún àná. Ṣẹ́yìn mọ̀ pé ọ̀làlẹ̀ nìkan èrí fi ni. orúkọ lànà ẹlúkú lànà wọn ìmọ̀ nẹrùn kọ́mọ nẹrùn bíi pẹ́pẹ́yẹ tí ń wá àwọn ọmọ rẹ̀ orúkọ lànà kọ́mọ mìírí báyìí bí ẹ ti ọjà wele. Ó dà pẹ́ tí múra ni ẹ fẹ́ bú mi. Ṣé ọlọ́dẹ mi ò bá ilé ẹjọ́ wọn àlọ́ pé àbúrò mi wá yóò wá fáyè mi yóò fi hàn yín nílé yóò fi kẹ́ ìmọ̀ pé mo jẹ́ nílé yóò sọ fún yín. odò sọlá ìlójútì ayálégbé. Wọ́n ń bọ̀ wá fáyè mi hàn yín. Mo kò yé kò lé. àná ò sí wó ni. olùsí oṣooṣù ká lóun gbégélé ọlọ́run ó bo ohun ẹ̀ jẹ́. Sáà fàyè mi hàn. Fàyè mi hàn ó. ń gbọ́ tùǹgbà ṣàbá àtàwọn oṣùgbé wọn lóye nìyẹn tùǹgbà tàtúnú. tùǹgbà ó tún bẹ̀rẹ̀ owó ọlọ́sí ọ̀pọ̀ fún ẹ̀ tó fi ṣe ilé ó tún lé fún. ayé ìyá ayé ò sì wọ́n mọ́ wá wá ẹ̀ tẹ́mọ̀ jì mí kúkú mọ́lẹ̀ lónìí ni ọkọ mi bá lè ní tẹ́ ń jì mí kúkú ṣe ẹ sọ mi ńgbà tí ń sùn nílé mi ká ẹ mọ̀ sọ mi ńgbà tí ń jì. Kí ló dé rí? Nígbà tí mo dé àárín lẹ́ẹ̀kan bí ó ṣe mú ọwọ́ méjèèjì tí ń wà ní nígbà tí ń wá kẹ̀kẹ́ tó tún gbẹ́sẹ̀ sí tí ń gbọ́ọ̀kì tó wà ní ìbílẹ̀ kátàbà àlàyé àmì tẹ̀ kọjá wá pa ni mo pè kíní kankan sí ìgbì ìlàyà ń báyìí níṣẹ́ ló wá gbogbo òpàkọ́ ọ̀hún báyìí tí gbogbo ara mi ń gbọ̀ sóòsóòsó ọlọ́run èmi ò fi ní bọ́ọ̀dá sí tó láwọn èèyàn gan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin ládùúgbò wọn ò sì lè bọ́ sọ́ọ̀dà wá tá a jẹ́ tẹ̀lé aṣọ fún ọ. táwọn fẹ́ náà méjèèjì gan ẹ ń bọ̀lẹ̀ gbélé wọn gbé jáwá sọ̀rọ̀ lókun lọ́rùn mi ò fẹ́ rà lọ fi o má náà bá sì sí èrè kọjá kórè òun ó pé o. ẹ ní tìjú o tí ò bá dẹ̀ jẹ́ condition tó gbé mi wá fẹ́ irú èèyàn rádaràda rú yín kì í ṣerú bẹ́ẹ̀ ni kì í ṣerú ẹ̀ kì í ṣerú ẹ̀. èyí tí èjò náà
tàbá wí ọmọ ní kọ́ńtísàn ló ní yọ fẹ́ mo fẹ́ mọ tún di kọ́ńtísàn tó jẹ́ kó fi ọmọkùnrin yìí kí ló fẹ́ kí ni bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀. àti mi jọ ó ti tó mi ò fẹ́ kọ́ ọmọkùnrin yìí wọ ẹ̀rẹ́ jọ mi ò fẹ́ kó fi ń fọ̀nù. mo ní kò ṣàràjọ nísìnyí náà kó ọgbẹ́ kó wá rọ̀ síbi ìtafíù náà. ṣàfihàn. ó ní rọ̀ síbi tí mo ríṣẹ́ fún ẹ ni. ní ọ̀dọ̀ bì kan lásìkò tí mo fẹ́ jí kọ́ mo jí ẹnu àlá mo wà inú gbádùn mo wà ẹ̀kàn déédéé dá wọn lójú ni. kì í ṣẹjọ́ ẹ̀ àwọn Yorùbá máa ń pòwe pé tíyàn bá ti rí ẹni gba irun ọwọ́ ìṣe ló máa gbé ìgòrò tọ́ tira kì í ṣẹjọ́ torí mò ń bọ̀ ẹ̀ náà ló fa gbogbo òṣì tí wọ́n bá bí mi fún òdì nísìn mo lè ṣe ẹrù kí n pò ẹ́ mọ́ ẹ̀ ń bíbá yìí nísìn. ọlù mi ọlù ọkọ rẹ. dídé bọ́ dídé múra sọmọ bá lè mú. pàmò nísìn kó lọ wẹ̀ pàmò lọ múra. ọjà náà mo ti gbọ́n wọ́n lọ lè múra àmọ́ mo fẹ́ sọ nǹkan kan fún ọ sọ̀rọ̀ pé bàtà wà tọrọ mi lọ́wọ́ àwọn tẹ́ni mi ọ̀sán fọ́mọ fìyà jẹ́ ni ọmọ lù mí kúkú báyìí ọlọ́run ṣe bí ìyàwó ṣe bí bàbá yóò sì mọ̀ pé ní bàbá bá ó sì mọ̀ pé ní ẹnìkan o ẹ mọ̀ pé ní ẹnìkan kan tó mọ̀ fìyà jẹ mí o mi èsì sọ̀dọ̀ ẹ̀fẹsẹ̀ pé mi ọmọ nǹkan tí mo ṣe o ojú ní tì mí fún ọ ọ tẹ̀ sí o. wá tó o bá fẹ́ kí n fi ẹ́ pé rẹ̀ bí ọ̀gẹ̀rẹ̀ tí ọ̀bọ fẹ́ jẹ nísìnyí náà paramọ́ kò wọlé ìwẹ̀ ọ. sẹ́wà jẹ́ kí n wọlé sí àárín ibi tí ọ̀rọ̀ dé dúró yìí. olùlà símọ́ wọlé. ẹ wò ọkọ ìyàwó lápáta bàlájì wọ wò ní oníyẹ̀rì tu yẹ́rì ètè mo fẹ́ sọ kíní kan fún yín o wọn kọ́ yóò ṣe lásán o bẹ́ẹ̀ mo sọ fún yín ṣùgbọ́n ọlọ́run wà láàrin jùlọ yóò jó bọ̀ ká lójú ẹ̀ àbí tí kì í bá ṣe ọmọ ìyá mi tó bá pa aṣọ kẹ lára mi òògùn yẹn kà lójú ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ó ṣe ẹjọ́ náà ó ti hùwì bá fún ìlú ọlọ́kọ tó tún náwó lé lórí. bàbá tẹnu rẹ dáadáa mú wọn náà. jọ náà mo fi bẹ̀ẹ́ mi ò gbá àwọn ẹbí mi wá fi wọlé pẹ̀lú ẹ̀ Sáàtì ẹ̀. mi pẹ̀lú ẹ̀ ló ní ọ̀rọ̀ gbàlagbà ní láàrin wa kọfẹ́ rẹ̀ wọlé ní sísè. gbàlagbà ní láàrin wa àna rẹ ni ó lè sọ sí ọ̀rọ̀ kankan tó bá ń ṣẹlẹ̀ láàrin fún àbúrò pẹ̀lú kọ ẹ̀. fìdí rẹ̀ nílẹ̀ mo fẹ́ bọ̀ sọ̀rọ̀. tó bá fẹ́ kí n jókòó fún ẹbẹ̀ mi. sáfìdí rẹ̀ nílẹ̀. wèrè náà wọn láì dé ẹ̀já. jẹ́ ń jókòó kí n gbọ́n tí èrè bàbá fẹ́ wọ sọ ọkọ fún mi. mọ̀ sọ. lọ́wọ́ náà àwọn onímọ̀ tó fẹ́ sọ̀rọ̀. mi ò ní bí ọlọ́run iṣẹ́ mi lè sọ̀lẹ̀ mi ìsálápá mo ṣiṣẹ́ mi ì sì sálápá kí kò yọ mo ti ní lọ ṣiṣẹ́ sẹ́yìn mi ní fi lọ bẹ̀. arọ èlò wa ní owó ọkọ̀ arọ. owó ọkọ̀ mi 4,000 owó tí ń ṣe fi jẹun 2,000 mi ò ní wọ bọ́ọ̀ṣì tàṣí ni wọ. wọ́n táwọn ṣe fà rí. náírà náà ló máa gbà níbo ló ti fẹ́ rí sẹ́fà. sẹ́fà kọ́dà sí fa. yorùbá náà ó pò ó ní nǹkan tí kùnrin bá nílà ló fi ń ṣe fún ìkọ ìyàwó ẹ̀ tí bá nílà ni máa fi ṣe ìyàwó fún ẹ̀. odidi náà lè wà ìlú kan ni o. gbà wọ́n ọkọ nìyẹn oúnjẹ nìyẹn. ṣé iye tí mo béèrè ní bọ́bájọba léńdé ló gbé mi dé ni ó dúró sọ́ba léńdé wọn ó fòmù rẹ̀ kó yòókù tí ń fi wọkọ̀ dé kò yìí. tí ẹ̀dùn náà etí ńlá àlẹ́ ọwọ́ tí ńlá àlẹ́ ọwọ́ tí ńlá àlẹ́ ọlọ́wọ́ tí owó ta sí ló fún ní ìsìn àbúrò wọ́n sì nítorí àmì ní ìṣe tó yẹn bọ́ pọ́ kò tó. wọn tí mi ó ti tó. ìṣó ọwọ́lé sí la. ààyè tí mo fẹ́ ṣe fún ẹ ni pé má jẹ́ kí n dé wá bá fún ẹ nínú rẹ kó máa tan tẹlifíṣàn sílẹ̀ kó máa wà bí kó máa sùn tí n bá pàdé bá ẹ níbí ò ní gbénú rẹ ìmọ̀ tó ti gbé sọ̀rọ̀ ẹnu fún mi nígbèésí ayé mi níra nu yẹn ó dìde. owó àbúrò mi mo. wọ́n dìde ẹ̀sìn wọn lọ tí ẹ̀bùn ti ní kí n lọ wọn sì jiyàn pé ẹ lọ o. aláìlójútì. The chief press secretary. My government. agbẹnusọ ìtọ́gbà ìtòwòye. My government. akérèdé òjòkó ni. ọ̀rọ̀ yóò gbàdé kó rárá. kí ni tójú ẹ kọ́ lọ́wọ́ báyìí. wàhálà wa. wàhálà wàhálà kí ni jókòjókòjókòjó báyìí. ẹ má máa bẹ́ẹ̀ gbà mí tó bá ti ní pọ́blẹ̀mù wà báyìí mi ò kì í yíra ní ilé lọ kí ni pọ́blẹ̀mù náà. Your Excellency, last trip in sí London àwọn bolẹ̀ dédédé bọ̀ ẹ́ dé Manchester. Manchester mo kọjá bẹ́ẹ̀. ẹ gbàgbẹ́ kọjá o ẹ débẹ̀ ẹ dúró ń bẹ̀ ẹ sùn ń bẹ̀ ìjọ méjì. orí mi mo dúró ń bẹ̀ ó tún rí mi mo sùn bẹ̀ ẹ á jẹ́ pé mo sùn bẹ́ẹ̀ ni. ó kọjá bẹ́ẹ̀ o ẹ rí obìnrin kan tó ń pè ní Mrs. Sawyer. mi gbọ́. bẹ́ẹ̀ Mrs. Sawyer. yes kí ló ṣẹlẹ̀ sí. so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti délé ń bí o àwọn press ó ti dọ́wọ́ wọn wọ́n dẹ̀ fẹ́ lù ó dẹ̀ máa jáde in fact ó yẹ kó jáde ní
by next edition magazine ó yẹ kó bá jáde. ìríkùrí ni àwọn journalist yẹn rí yẹn journalist tó lajúlẹ̀ tó ń rírú yẹn sọ̀rọ̀ pé lè tó fojú yẹn ṣe nǹkan rẹ̀. bí ó ṣe wá ní jáde òun náà ní gbogbo mi wá bí. iṣẹ́kíṣẹ́ ló ṣe yẹn iṣẹ́kíṣẹ́ ló ṣe ìwọ ló máa wá já iṣẹ́ ìròyìn ẹ̀ gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ jáde ni gbogbo tó bá máa ṣe láti rí wípé kò jáde yẹn mo fẹ́ gbọ́. kò ní jáde. very good n tí mo fẹ́ gbọ́ náà nìyẹn. na kí ni cost implication. ẹ jẹ́ n pè wọ́n a negotiate by first in lára ọ̀la máa kàn yín lára. òtúnṣe yẹn di proposal ní ṣòtúnṣe náà máa package yẹn ni. àwọn náà lájọ ń sọ pé kò gbọdọ̀ jáde. wọ́n máa negotiate lórí ọ̀rọ̀ mi. bí o ṣe ní jáde náà là ń láti rìn ọ̀rọ̀ yẹn gba kínní ọ̀rọ̀ yẹn burú jù. ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa. anyway gbogbo nǹkan bá máa ṣe lórí ẹ̀ pàtàkì gbọdọ̀ kọjá alẹ́ yìí. ìwà ní ṣe pé kí wọ́n á tún kọ́ tán kí chief of staff máa approve ẹ o. ṣé chief of staff fi ti ẹlẹ́ máa fún ara mi approve ẹ̀. abẹ́ta ò torí ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan téèyàn ń dákẹ́ pẹ̀lú o. wo sórí kò gbọdọ̀ fẹ́ mi kò ní jáde sórí mi sí sọ́yà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn tó bá rí ìwọ gan ò jẹ́ sọ pé kí gọ́ọ̀mù má débẹ̀. virgin lover. virgin báwo mo ní mrs underline mrs ṣètúndé virgin dánkù tí n bá pẹ́ dánkù wà ní mo pẹ́ dánkù. ẹ máa pè é sí ẹ máa lè àfihàn sí. anyway kò gbọdọ̀ jáde kò ní jáde. sórí woman yẹn bí cousin ló jẹ́ sí àwọn ìyàwó mi. ìyẹn burú díẹ̀. sórí káwa ṣe nǹkan tí ó dáa as gómìnà èyí tẹ dáta dé kẹ́hìndé tẹ pa kẹ́ni pé kò jáde. kò ní jáde. mo jẹ́rìí ẹ. kò ní jáde. lọ sọ́fíìsì ẹ. my god. kò ní jáde. sórí ó burú ti bí tó ń tẹnu wọn yẹn má sọ̀rọ̀ ẹ mọ́. kò burú jù. kò ní jáde. kò burú jù dáńkù kò burú jù ó ní kọ́tọ̀kọ́tọ̀ ọba ẹ̀gbọ́n kí ló lè tó bẹ́ẹ̀ kí la mọ̀ kí lè ṣe kí ni mo ṣe tó lè tó bẹ́ẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ èèyàn ń ṣe kí ni mo ṣe kí ni kí ló lè tó bẹ́ẹ̀. Rose. Sir. Mo check account mi mo rí pé wọ́n ṣe sanwó kan sínú ẹ̀ ṣé wọ́n ló ṣe. bẹ́ẹ̀ ni èmi ni mo san síbẹ̀. ń wo náà pé níbo ló ti fẹ́ wá àmọ́ eléyìí pẹ́ tẹ́tẹ́lẹ́ ó máa ń ya kí ló tó fẹ́ kó fi pẹ́ kó tó sanwó síbẹ̀. ọ̀gá ó ní reason. kí ni reason ẹ̀. ṣé mọ̀ pé business tá à ń ṣe 30-70 ni tí wàhálà bá dẹ̀ máa dé nsìn a máa jọ jìyà yẹn dọ́gba ni reason yẹn tí mo fi tètè san sí. Rose come sórí business tá à ń ṣe yìí deal tá à ń ṣe ń lé iṣẹ́ yìí èmi àti ẹláìjọ mọ̀ sí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àárín èmi àti ẹ ló wà ṣó ti yẹn sìn àmọ́ kúlẹ̀kúlẹ̀ so kí ló wá ń jẹ́ láyà tó wá sọ pé bóyá 70-30 kan ó lè dá wàhálà lẹ̀ kò possible. Wobi number 1 sórí deal tá à ń ṣe ń lé iṣẹ́ yìí èmi sọ fún wọn pé wàhálà ọkùnrin lè ti dé ẹ̀ṣẹ̀lẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ìyẹn ní 2 sórí 70 tèmi ń gbà mi ìfọwọ́kàn ó dẹ̀ nídìí ó ṣáà bí mi àtẹ́ṣe wa so èmi ń tọ́jú 70 tèmi nítorí ìgbà tí mi àtẹ́ máa di báyìí kò lè máa rí nǹkan kan ná gbogbo 70-30 tí wọ́n ń sọ yẹn paperwork lásán ni 70 tèmi yẹn wọ́n ló ní láìtàlá 100% ẹ̀wọ́ ló ní gbogbo ẹ̀ kò sí nǹkan tí wọ́n fi ṣe. kí ni future tí mo ní pẹ̀lú wọn married man ọlọ́mọ 3. look èmi tí mò ń tẹ̀lé ẹ tí wọn náà dẹ̀ ń tẹ̀lé mi orí mi ò kú kò yẹ kí mo ṣe èrè mo mọ nǹkan tí mò ń ṣe mo mọ bí ṣe ń tolé mi sí tí mo bá dẹ̀ fẹ́ fẹ́ ẹ tí mo dẹ̀ mọ̀ pé máa fẹ́ ẹ mo mà yìí ti máa fi ẹ sí ẹ sọ kò lè sí problem lórí ìyẹn tó ti yẹn sìn what I'm telling you ni pé business yìí continue because èmi ò ní gbà kí wọ́n discontinue sìn ó máa affect àwọn méjèèjì náà ṣé o rí bẹ́ẹ̀ ni orí wọ̀ ní burú o ṣàmì. ọ̀gá tá bá máa continue a ṣe ní 40-60. Rose ó dáa mo ti gbọ́ but after tá bá parí eléyìí ni o
má ò rí màá ronú sí o ti gbọ́. Excuse me, sir. Ó dà pé máa tẹ́ expect yẹn today. Nìkan wọlé. Oya, lọ parí iṣẹ́. All right. Ẹ gbọ́gbọ́n mo gbọ́gbọ́n oko lórí mi o gbọ́n oko gbọ́n gbọ́n ọmọ tó ga orí mi ti kọ́ sá lọ fíò mo rò pé onífẹ̀yìntì ni. Ọ̀pẹ̀lẹ́ kò sẹ́yìn bẹ́ẹ̀ kí ló ti wá pé mo ti ń expecting látàárọ̀. Ọtún yá mi ni àsìkò tí mo jí mi èjì ọ̀rọ̀ ṣẹ́ tó múmú láyà mi ni bí ìbá ṣe pé ó múmú láyà mi èmi àmọ́ ìjí láago 5 rọ̀lẹ́. Kò dá èmi advice yín o tí wọn bá ní kẹ wá bá òun níbi iṣẹ́ nídìí aago báyìí kẹ sì tè ṣe nítorí nǹkan tó fẹ́ ṣe. ẹ bá aago kan ló èlò ṣé wọn ti pẹ́ jù ni. Sherry, in case of another time kẹ máa keep to time. Yeah, anyway now nǹkan tí ẹ bá wá ìbá ní kẹ bẹ̀rẹ̀ straight àmọ́ Sherry ẹ ká jẹ́ kó wà official. Kí lorúkọ yín kẹ ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́. Sókọ tèmi gangan tí wọ́n sọ mí wọ́n sọ mí ní Àdìmẹ́rù Ṣèédù àbúrò ìyá mi ń lọ sọ mí lómi ò ṣe ta kókó àwọn ìdílé ìyá àwọn ni wọ́n sọ mí ní oníparí ẹ̀sìn ṣé ẹ tún á rí àwọn tí wọ́n jáde tí wọ́n dá mọ̀ gan tí wọ́n mọ̀ gan débẹ̀débẹ̀ àwọn yìí gan wọ́n mọ̀ pé mi ní old school àmọ́ tẹ́ bá wá táfù tẹ́ tún wá jáde kó tẹ́ lọ bí Tógò Àbájáṣẹ́ old school làpẹ́ wọ́n pè yín old school làpẹ́ bàbá ń bá rí ó kọ mímí àpò ìtàn ó kọ́ pọ̀ níbi ó kọ́ wá parí sí gan ni ẹ tí o tóun gbà ẹ lè lẹ́mi òkè tóun gbà. ilé ìwé wo lẹ lọ alákọ̀ọ́bẹ̀rẹ̀. school mo lọ Alábídì Sídìgbì bá bí bẹ́ẹ̀ bí bọ̀bọ̀bú a e ẹ i o ọ u ajá bí bàtà sí sáàgó ukùkù. ó ti yé mi secondary school. second kẹ mi àwọn fọ́ọ̀ṣì second bó fọ́ọ̀ṣì ni àbáwọn kíláàsì báyìí fọ́ọ̀ṣì ni ń gbé fọ́ọ̀ṣì lọ́nu. ìyẹn kọ́ ni mò ń sọ àní lẹ́yìn tẹ kúrò ní primary school iléèwé tẹ tún lọ. mo mọ̀ lọ káàkiri gbogbo sùkúù mo lọ nígbà tí mo tẹ̀ ni mo bọ́ sí Morgan 2. ẹ lọ sí Morgan 2 lẹ́yìn yẹn ńkọ́. mo lọ sí Unipetro. Unipetro. kò síbi tó ń jẹ́ Unipetro. fásitì mọ̀ nù fásitì lákọ̀ọ́kà. Unilag. Sililag. Now, if you are assigned a duty, how will you handle your designation? If I sign a duty, a song digination. Sẹ́ẹ̀rì ti digi o, àwọn tí máa ń bẹ lóko, àwọn ni wọ́n mọ̀ digi. Àwa tá a bá ń bẹ ń gbòòrò, àwa mọ̀ di ọkọ̀ mú. Ẹni tí ó ṣàgbẹ̀, tí ó sì ṣiṣẹ́ oko, kò lè digi, ìyẹn ni digi. I mean, how will you handle your designation if you are assigned a duty? Ó mẹ́mọ̀ rántí kántàtà òpéràtà. Àwọn ọlọ́kẹ̀sìrà nígbà tá à ń ṣeré sí ata. Tẹ bá ń gbọ́ ìbá ẹ̀bá ọyẹ ṣá. Ìbà fáwọn tó láyé o, ìbà fáwọn tó nílẹ̀ o. Ìbà fáwọn mọ̀mọ́ wa ìbà. Okay. Ìbà fáwọn yèyé wa ìbà. Ẹ tó rí. Mo ti rí. Song no. Yeah. Now, Sherry, màá wà candid pẹ̀lú yín. Yes, if you are candid, I condom. I condom. You candid, I condom. Nǹkan tí mo kàn ra rí pẹ̀lú nǹkan tẹ́ bá mi sọ́nsìn tí mo béèrè mo rí pé ẹ qualify.
ẹgbà èmi náà mọ̀. ẹgbà pẹ́ qualify. nǹkan tí mo lérò pé lè ṣe tẹ́lẹ̀ bá ní kẹ́ ṣe foreman ilé iṣẹ́ yìí lórí àwọn site wa àwọn nǹkan tá à ń ṣe ń bẹ̀ àmọ́ ẹ lè ṣe torí I need them to sound tó wà intelligent because ẹ kàwé rárá mi nìtàn yẹ kàwé ẹ kàwé. láti gbogbo ìbéèrè tó bí mi tí mo dáhùn. àwọn obìnrin náà pé if you are assigned the duty how will you handle your execution or expert máa jó opera for song song is a music. ìwé kọ́ ni kò ń ṣe jó mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín pé tó bá fi pé kẹ́ ṣe kankan báwo lè ṣe fẹ́ kára mọ́ iṣẹ́ yẹn báwo lè fẹ́ ṣe é sí. dáadáa bí iṣẹ́ mi ni. ok nǹkan tí mo lè sọ pé ẹ kàwé now nǹkan tí màá ní kẹ́ ṣe tí mo pé mo lè fàyè lẹ̀ fún ẹ jẹ́ head àwọn security lọ́dọ̀ wa ń bí àwọn tó ń ṣọ́ gbà tó ń ṣọ́ gate tó ń ṣọ́ gbogbo ọgbà yìí. sọ ní bàbá. of course ó ti ṣe olówó ó ti ṣaláìsì kọ́ lọ́n fọ́ mi. ọ̀sẹ̀ ìyá rẹ̀ ń kọ́. wọ́n wà. kọ́ wa mọ sọ́gbà ní kí ìyá rẹ̀ mọ sọ ọgbà. ìyá mi. mo mọ̀ pé ibi tí ọjà sínú ọ̀dẹ̀. mo ní kémi wá sí kémi wá máa ṣiṣẹ́ ọlọ́gbà fọ́ọ̀mù gan mo ti gba fọ́ọ̀mù adáìsú. èmi tí mo bá yọ̀ wá tó o sì tún rọ́ọ̀mọ tó kọ́ fún ètì báyìí ọwọ́ ní kí n máa lọ rè sọ géètì kí n máa sọ lọ́gbà ìyá rẹ̀ ni ó sọ lọ́gbà ni ó tẹ̀ kújẹ́kújẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò sọ lọ́gbà ni. you insult my mother. I sought yes I sought your mother I sought your father boy I sought your sister I sugar your baby I sugar your baby. yes ẹjọ́ yín kọ́ ká ní mo gbé lọ síwájú kọmitì nísìn bẹ́ẹ̀ ṣe máa disappoint mi tẹ́ máa bójú ìyàwó ìlọ́jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. ìwọ òbójú mi jẹ́ alákọ̀wé tí ń ṣe sìnà ó rò pé ìmọ̀ nǹkan tí mò ń ṣe èmi náà máa mọ̀ ń tira mi sí ọlọ́ọ̀nì kó lè tẹ́ ààrẹ lọ́rùn dáadáa sóòtì ti tẹ́ ààrẹ lọ́rùn ó lò sí onímú títẹ̀ ó ṣe mú bíi pẹ́ńsù ó lò sí ó ṣe am I stand off nínú ọ́fíìsì mi. yes mo mọ̀ fún ni bí bá mọ̀ òfin mo tún máa wọn nǹkan mi tí mo lè ṣe fún ọ kò yọ mo lè rìn ọ́ hò mi ò tí ì wọ́ o mo ì máa kébù rẹ báyìí tọ́wọ́ àmọ́ parọ́ lọ. ẹlẹ́mìí ṣe ṣìnà pẹ̀lú ìyàwó yẹn. ó ṣe ṣìnà. máa rìpọ́tẹ̀ fún ìyàwó yín. ọwọ́ bí apàdé. káyọ̀ discipline yín. ọwọ́ bí apàdé ọbọ̀ wà bí apàdé. mo wá ṣe fàájì ni. alákọ̀ọ́ wá ṣe fàájì ni ọwọ́ àti fàájì ni ó di náà ṣe fàájì ni egungun rẹ̀ tún lè sísìn náà I wapa your face. in my office. try me. in my office. in my office. in my office. I am office. ṣé yí gbẹtí máa security ẹ wá. nothing. wọ́n á bọ́ọ̀lù ikú ìmọ̀ ẹ̀sìn. ó soldier never die. wọ́n yà fi lù ilé ṣiṣẹ́ ṣe. ó soldier never die. ó soldier never rot. no push no yamayama. bí wọ́n wá. power dey. ọjà bí o. ìdúmọ̀tà soldier. ọjà bí o. ìdúmọ̀tà soldier. ọjà bí o. ìdúmọ̀tà. security. Your Excellency sir ẹ jọ̀ọ́ sir nípa school tí mo kọ́ yẹn sir sí ẹ̀fọ́ ẹni mo wá rí yín fún ọ̀rẹ́ mi ti fún mi note lọ bá commissioner tẹ́lẹ̀ wọ́n kàn ní pé kí n wá lẹ́yìn kí n wá lọ́la ṣá láti gbà yẹn so yẹn mo wá sí ké assistance yín fún sir. kí ni first lady pàápàá ń ṣe yẹn sí ṣe bó yẹ kó fún ara ẹ̀ bá commissioner sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ mi fún mi note lọ sí ọ̀dọ̀ wọn gbà yẹn. kéèyàn báyọ̀ sọ̀rọ̀ báyìí ó dájú ká máa kọ̀wé lọ mo lè ti fẹ́ kàn sọ fún wípé gbogbo yín báyìí tí ẹ gbárùkù tí wọ́n ń gbà tá à ń ṣe election tá à ń campaign káàkiri ẹ yẹ kó du gbogbo yín náà nù mo ti sọ ẹ fún ok. kí ni orúkọ tí ẹlòmíràn mọ̀ pé princess wà nù ẹ. Princess Ọlátiléwá. Princess Ọlátiléwá. Hello. That's all right, sir. That's all right. Fáìlì kan wà lórí tébù ẹ̀ báyìí. Orúkọ tó wà ńbẹ̀ ni. Princess Ọlátiléwá. Princess Ọlátiléwá fún sí ọ̀fọ̀ approval. Màá fẹ́ kọ́ ẹ parí gbogbo documentation yìí lórí ẹ̀. I'm feeling it tomorrow. Torí mo fẹ́ kó dé orí tébù mi kí n lè approve ẹ̀. No. Ẹ lè fa oyè láàrin gbogbo àwọn tó kù kẹ́ṣe. Yes, I want to see it on my day.
madam ẹ máa náà tí ṣe bọ́ ẹ jẹ́ kó tó bí ọ̀sẹ̀ kan wọ́n á ti ṣètò lórí ẹ̀. máa pọ̀ ẹ́ nílé ìtọ́sán. àwọn láìpẹ́ ẹ̀yin lọ ṣe jù ó dàbọ̀. irú àyà oúnjẹ ìsinmi rán yọwọ́ àwọn obìnrin kú ònú rẹ̀ pèsè fẹ́ tí ò tí ì rí jẹ kí wọ́n wá ti hàn síwájú àmín. ó ń gbèsè kọ̀tún lè lẹ́jà yìí ẹgbẹ́ ọ̀sà lọ́tún rà ọwá wí tán ní lọ́bìíṣẹ́ èèyàn máa ṣe rílé wọn jẹ́ yóò tán wọ́n tún máa dààmú ara mi kì. ìjàmbá mú un lè lọ ṣáájú ọgbẹ́ni ṣe. Ọlọ́run ọba ó ń gbèsè ọ̀daràn èdè ti pọ̀ jẹ́ fọ́lọ́ ọtún ya sáwá sí ọtún ṣẹ̀já lọ́tọ̀ síkìn tó rè màmá náà tún ra fún lọ́wọ́ ìwọ́n làmọ̀tá fẹ́ yẹ gbẹ̀ náà ní sílùú ààrẹ kámi ọba ní lọ bí sẹ́. tùǹgbà tí fún lọ́rọ̀ káàbọ̀ tí kùn lójú aṣọ òṣòro káàbọ̀ ẹnu òkúkú ní kọ̀ọ̀kọ́ mi. àmín ewèlé ó ti súnmọ́ ìyá mi pẹ́pẹ́pẹ́ ó ti mọ àwọn òkì mi wọ́n ti ṣàlàyé rẹ̀ fún aláṣọ òṣòro àbí bínú bá ti kún yòókù bù sí. báwo dé wá níbi tó lọ. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ìbéèrè tí wọ́n bí mi mo borí wọ́n ti ń jù sí mi báyìí mi náà ń fóyìnbó yàgbà lọ́wọ́ wọn kò sí kankan tí wọ́n bí mi ó rò pé mo tiẹ̀ ti kọ́ gbogbo rẹ̀ láti lé ni àmọ́ nígbà tó lórí ibú wọn sì ṣe tí wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ ọ̀gá wàrà ṣòfò mi sí wọ́n dà ń pórí mọ̀lẹ́bí rẹ̀ kan tí wọ́n wá ṣẹ́ tó fẹ́ fi bẹ́ẹ̀ bí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ipò mi gá ti ju fọ́ọ̀mù ọ̀nà mọ́níjà ló yẹ kí wọ́n gbé mi sí sí. láéláé èmi pẹ̀lú ẹ̀ tí ìjọ sọ̀rọ̀ ìwọ pàápàá ló fẹ́ fi ṣe fọ́ọ̀mù bẹ́ẹ̀ ó ní kí n sọ fún ẹ pé kò wá pé ìwọ lòún fẹ́ fi ṣe fọ́ọ̀mù kò dẹ̀ lè gbẹ́ lòmíì láéláé. ń bu ẹjọ́ ọba adé tí ń fi mí ṣe fọ́ọ̀mù òpònú lọ pè mí àbòrò pórí mi ò pé wọn mọ nǹkan tí ń ṣe ọ̀dẹ̀ ló ń pè mí àṣírí rẹ. ẹ má ṣe wọlé o gbé ọwọ́ ẹ̀dùn rẹ bẹ́ẹ̀ sì gbé ọwọ́ wọ̀ gbọ́dọ̀ wálẹ̀ ọwọ́ wọ̀ gbọ́dọ̀ wálẹ̀ ni mo ti bá ọwọ́ rẹ wò ẹ̀rù ọ̀bà ọ̀nkáyàwó mi má bí ṣé àìrí adélébọ̀ lórí ni àbírí múndíá gbogbo bẹ́ẹ̀ tí ń gbọ́ tí sí ayé lẹ́nu mo ti wà ń bẹ̀rù ṣe díẹ̀ àbá ọ̀gbọ́ tí sí lẹ́nu. ọ̀nkú òkú olókun lẹ́yìn táǹkù lẹ́yìn. mi sọ pé ẹ kú mò ń respect yín ni. mo respect ara ẹ my friend respect ara ẹ mo respect mi ní ọ̀tọ̀ respect lọ́wọ́ ẹ ọ̀yẹ́ ìyàwó mi lálẹ́ òun respect mi kí ni respect kò sápẹ́lẹ́ kan láàrin àwọn méjèèjì mọ́ don't be silly. ìfẹ́ àwọn olóko dùn mí wípé ẹ misinterpret action. taflit asan ọmọ kí mo ní asan tó pọ̀ gbogbo ẹ̀yẹ ló ké lóòótọ́ ọ̀tọ̀ ní tìbákà ọ̀tọ̀ ní tòdèrè kókò ọ̀tọ̀ tún ní white kẹrẹ́rí gbogbo ohun pátápátá tó bá ń gbọ́ gbogbo ohun lọ́wọ́ yìí o mi ti bẹ̀rẹ̀ sí bọ́mi dẹ̀ ti bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ tí bá bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ tó ń bẹ̀rẹ̀ sí jáde ẹ̀mí atẹ́rí bàbá mi gbogbo yẹn abẹ́rí ẹ ṣe tú àṣàṣà wàláì. mo fi kan ba rẹ o bọ̀dá tó mọ̀ pé ní ikọ̀ mi nìyẹn fi kan ẹ ba rẹ. èmi ló ṣe fún bàrà tó pè fún ikọ̀ rẹ̀ èmi ló ṣe fún bàrà tó pè fún ikọ̀ rẹ̀. kò tẹ̀lé mi lọ sí ìlú mi ni kì í ṣe bọ̀dá à ń pe gbogbo ìkùnrin tó wà kì í ṣe bọ̀dá à ń pè wọ́n ni. orí yín ló burú lù yín bẹ́ẹ̀ bá pọkọ yín bọ̀dá pẹ̀rẹ́ ti dojú fún pẹ̀rẹ́ kò sí fún wàhálà fún tó fẹ́ ké fún ìbànújẹ́ fún ẹ báyìí ó tiẹ̀ ti dá. ṣé tán bá rẹ̀. ọ̀nyàlè ọ̀rọ̀ kọ lórí ìdúró ọkàn rẹ tún balẹ̀ ọ̀bẹ̀rù orí fífọ́ ọ̀bẹ̀rù ọ̀bẹ lọ́rùn ọ̀bẹ̀rẹ̀ dúkùn ọ̀tún ráyè da ọtí àbíbẹ̀ẹ̀kọ́. rárá kà. ó mu sìgá títí ọmú sìgá débi ìjókà
wọ pàápàá gbà níwọ̀ ẹ̀. èmi mo lọ tí mi náà. ìwọ ló. èmi mo lọ tí ọba tó tí n bá tó gbọ́ ó máa jẹ́ ìbò lórí ẹ̀. tún gbà kò ní ẹni rí mi o. kò ní ẹni rí ẹ. kí lè tèmi kí ni ẹsẹ̀ tiẹ̀ mo sì sí fóònù ẹ̀. máa túbọ̀ sún. madam ari ó torí mari ó tí lè jàre fi sí. ọmọ mi ti bí etí. gbogbo gba òfin bàtẹ̀ mi jẹ́ níbí gbogbo gba òfin bàtẹ̀ mi jẹ́. kí ló dé gan bẹ́ẹ̀ ni ikùn mi mọ̀ lọ́gbà. kò ní dà fún ẹ. ṣèṣèrè ń dá gbọ́nbú ìwọ náà tó oníka méjì náà òfin òrìbó ti gbó gbogbo ojú ẹ tó dúdú tí ò bá jẹ́ ti ìṣẹ̀dá tó kó mi sí ọwọ́ ara òpó òun lórí ẹ. ẹjọ́ rẹ̀ náà kọ́ ẹjọ́ rẹ̀ náà kọ́ sọ̀rọ̀ pé tó sọ pé wọ́n ètò tí nílé wa mọ́sọ̀ọ̀sì fún mi wá gbígbà obìnrin olórí burúkú sọ̀rọ̀ pé ó tọ́ ọ̀rọ̀ ní sọ sọ̀rọ̀ pé ìtẹ̀ ń tọ́ tí ọ̀rọ̀ yín ṣòro aṣẹ́wó lẹ́yà káàdì kìí ṣe pé mi tiẹ̀ kọjá ní pé kéèyàn tiẹ̀ kọjá o káwọ́ ìyàwó èèyàn kójú sì fẹ́ fọ́mọ́ èèyàn lágbárí kó jẹ́ bàmí jẹ́ lórí àrẹ ó dé bá ní. ó tẹ̀bà fún bàbá bẹ́ẹ̀rẹ̀ ni rẹ̀ fi kan bẹ̀ bọ́ọ̀ yẹn torí yẹn fine boy ni mi ò tẹ̀ wá fẹ́ wọ́n á rajà fún ìwọ́n mi. ìmọ̀lẹ̀ rẹ̀ dọ̀bálẹ̀ falẹ̀ ọlọ́run ní jẹ́ rí ọ̀sẹ̀lẹ̀ sí bàbá mi rí kò sì ní bẹ̀rẹ̀ lórí mi kọ́ wá jẹ́wọ́ bọ́ bá sì rújú èmi sì mọ̀ pé kò rújú kò yọ kọ́ wá lọ rè búra bí èbá sálẹ̀ rẹ̀ kọ́ wá lọ rè dáwọ́ lógun ká sẹ́ńjìnì ọkọ̀ kọ́kọ́wọ́ rẹ̀ bẹ́ńjìnì bí ọ̀bá nílò búlúbúlúbúlú torí mo mọ̀ pé nǹkan bẹ lára yín àbí kọ́ kẹ́sẹ̀ sẹ́nu táyà bọ́ ọba ti lè ṣe ọkàn mi balẹ̀. èmi ẹlẹ́dàá mi ò ní jẹ́ ní tí ma fi káwọ́ sábẹ́ mọ́tò sínú ẹ́ńjìnì àbí kí n gbẹ́sẹ̀ sábẹ́ táyà. àlè rẹ ni. akíndanidání ni ẹ ọ̀lẹ́dẹ̀ ni aláìní nǹkan ṣe ni ẹ ọ̀lẹ́ afàjọ ọ̀lẹ́ tó ń dá parí oṣù yẹn ìwọ àánú ẹ ṣe mí tiẹ̀ ti ta ilá ẹ pàápàá ó ti wá kó dànù olóòórùn. ọtí ẹ ti dá iṣẹ́ tó ń ṣeun àjọmọ́ ṣe ni àjọmọ́ jí lọ ṣọ́ọ̀bù ni èmi gan wà ní sàṣùn paramọ́ wọ́n tún wá ṣe tuntun fún ọ àwa síngì ó kọ ṣọ́ọ̀bù àwa sọ di mr mrs ìyóò ní pé dádì àmọ́ní tó ń gba restaurant. ṣọ́ọ̀bù èmi wọn bí ẹrẹ wọn bí ìpọ̀nrí máa pọ̀pọ̀n bàbá náà ẹrẹ kó wá ló fẹ́ jọba sínú ṣọ́ọ̀bù èmi mú ní nǹkan mi kí ló ṣe máa jẹ́ mr and mrs. níwọ̀. alórí ẹ̀ ti bàjẹ́ olórí burúkú èèyàn dẹ̀ ni ẹ wàá dẹ̀ ríran wò ẹlẹ́tẹ̀ẹ́ ni ẹ ṣé mo ti bí ẹ nínú gbá tó máa gbẹ̀ ẹ́ o ti lóògbà wàá wá rí i pé ìjú ẹ̀ pàápàá á gbó rẹ̀ táyà ìwọ pàápàá òdè rẹ̀ débẹ̀ yẹn máa wá àwọn ọmọ tagiri wọ́n á fi ẹ́ po rẹ̀ wọ́n á nà ẹ́ yàtọ̀ bó ṣe ló máa dọ̀tí nìyẹn bàbá àgbà rẹ̀ ló máa dọ̀tí ẹ ẹgbẹ́ ń tọ́ yàkàmù tọ́rẹ́ wọ́n pẹ̀lú tàbí. ọtí dáa ṣé orígun tó ń sọ nǹkan sẹ́ni tí ó gbé dé mìíràn tó lè sọ kálá sáré kátà máa pa ara sáwà látúwé aláṣùwé wàrúwé àlùwé àṣàwé. ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni o wàá jẹ pẹrẹbẹ ìyàrí ìgbésí ayé ẹ̀ wàá gbé garawa omi wàá rọ̀ pọn mi wá wàá fa abọ́ pẹpẹ súùpù wàá gbé àwọn ìgò ọtí wàá rọ̀ kó bàró tàfi ń gbé ọtí yẹn wàá lọ wàá rọ̀ kó wá wàá tún gbé pure water náà rí orí ẹ̀ yẹn á wá pa gbogbo àwọn tó wà níbẹ̀ á pààrọ̀ fẹ́yìn ìyá wa jẹ́ gidi. ọtẹ lọ́rùn kí irun gò kí irun gbogbo rẹ̀ orí mi ò lè pa bí a bá fi awọ orí mi ṣe lù kò lè yàbọ̀rọ̀ kó o lè mọ bá awọ orí mi ti yí tó àfọ̀bí awọ ẹsẹ̀ kò yọ. o rí pé ọmọ àrè játijàti ni ẹ kò dẹ̀ ní dà fún yàrá ya bàbá ara ẹ̀. wọ́n bu àwọn fámìlì kìíní. ìyá ẹ̀ tó wà níjọra kò ní dà fún bàbá máníjà kò ní ṣe é. máníjà bàbá mi. kò ní dà fún ìjọra. ọmọ ìlú kú mẹ́rẹ́mẹ́rẹ́ ọmọ ìmàlẹ̀ àfẹlẹ̀ ìjọba kiri gbókẹ́rù ọ̀bà ráwọn ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹ tí ò róbìnrin ní káìkó ní gbòkèrè ọmọ ẹ̀kọ́ púpọ̀ bẹ́ẹ̀ ọ̀ọ́ mẹ́. kò dẹ̀ ní dà fún yàrá ìyá bàbá náà ẹ̀ níbi tán wà. mọ́ bu àwọn fámìlì kìíní o mọ́ bu fámìlì kìíní mi ò fi yá àjọra báyẹn sí o bẹ́ẹ̀ náà sì ni bàbá mọ́níjà ó yọ kẹ́lẹ́ náà kú ọ̀run ọlọ́run ṣe mọ́níjà burú gbókú ọ̀run kí àwa jẹ ọ́. ọmọ pàtì wọn náà jẹ. wọ́n gba ojú rẹ̀ wọ́n wọ́n tó bẹ́ẹ̀ àwọn òṣèlú àti wọ́n pẹ̀lú ta ni wọ́n pẹ̀lú ta ni wọ́n pẹ̀lú ta ni wọ́n kú fún ẹ náà. èṣù ló dé wọn mọ̀ pé inú ìtóbi o èṣù ló dé wọn o wọ́n jẹ́ kí sùn olówó àánú lé yìí o èso fẹ́ dé wọn ju ọ̀bẹ wọ̀ rẹ lẹ̀ o. nígbà tí èèyàn jẹun yóò tọkàn mi balẹ̀ ká mọ̀ gúnra wa lọ́bẹ̀ ọmọ pé sùn ní ń bọ̀ wọn ká mọ̀ ìjàjà fọ̀bẹ sí ìjà tó yẹ ká jà wọnú ilé sọ yẹ ká mọ̀ ìjà ní. I love you. Are you love me? Tell ladies and gentlemen I love you. Princess. My governor. My only princess. ẹlẹ́rìí ẹ̀sìn ní í ṣá. ẹ lè pààyàn. Makanaki nìyí o. mi gbọ́.
lè pààyàn. ìwọ gan burú kódà ó bòbí in fact ṣúgà ni. o kàn ń try náà ni. Your Excellency. Yes. ẹ jẹ́ kí n fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín fún ti sí ọ̀fọ̀ tẹ́ bá mi approve. ẹ ṣé gan-an ni. ẹ máa gbọ́ princess èké ló sí ọ̀fọ̀ ibo láti bọ́rọ̀ dé oye máa gbádùn mi jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé ní mi dùn gan ni mo rí gbogbo nǹkan ríbibi tẹ́ gbé ṣe fún ọ̀rẹ́ mi inú mi dẹ̀ dùn sí ṣe mọ̀ ìyẹn fi hàn pé ọkọ dáadáa lẹ jẹ́ sọ̀rẹ́ mi ṣe máa rí bẹ́ẹ̀ ṣe jọ́kọ̀ dáadáa sí wọn yẹn kẹ wá jẹ́ àlè dáadáa sí èmi náà. ojú omi ṣe máa rí o ṣe rí ti skul yẹn kò tó fún mi láti jókòó tí gọ́vnà ẹ jọ. that's right. ṣe mọ ìsìn tí mo dẹ̀ ti gba ibi tọ́rẹ́ mi náà gbà mo fẹ́ kẹ́ ṣe mọ̀ ṣe mí bí ọmọ. good. mo fẹ́ kẹ́ tún gbé mi sókè sí. sórí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kí ni mo wí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni sórí ìtakò sí fraternity ní láyé ọ̀tọ̀ ìmùlẹ̀ tó lágbára ni. láti dìkan náà. princess tèmi nìkan princess tèmi ní fẹ́ kẹ́ni kankan máa bá mi jíjẹ. yàtọ̀ sí dáàdì tó sìn. ṣe rí dáàdì tó sìn gan pàápàá màá máa fi dùn díẹ̀díẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. ìṣẹ́ ti fi tọ́ mi lẹ́nu wò. ọ̀rẹ́ mi gbádùn. mi lè sọ fún ẹ pé iye mílíọ̀nù báyìí ni màá ṣètò ẹ fún bọ̀ wá gbádùn mi. ẹ ṣé. baby. That's alright. Inú mi dẹ̀ ń dádùn. ìwọ ìgò títọ̀ tà fáwọn tí a wá àyè lè kàn ìgò mélòó wọn mu. méjì wọn mu. láwọn tó kógò mẹ́rin wájú wọn ẹ sọ ti ẹgbẹ̀yìn náà ni mo mọ̀ ọtí mélòó nu èwo mélòó lọ́ka mẹ́rin. I no hear you, sir. You know hear what? I no hear you. You know hear me. I say you can. Why you? How many you card here? You count. It's 4. 4. Ìwọ ọ lọ sójú ogun ẹjọ́ yín kọ́ ṣé bó ń lọ rí gba yíbo ṣebí kéde wọ́n mọ̀ yìí rẹ̀ wá ni ǹjẹ́ bọ́ bá lọ lu wa kò ní máa rà bí kọ́ mú mẹ̀mú náà kẹ́ wá mọ̀ bá tajà ní ẹ mọ̀ yàn jẹ wo close the gate ọ̀ya enter my back ọgbọ́n ìwọ́n parọ́ ọdígbò méjì lọ́ta wọ́n ń sara sí lọ́rùn àsìkò tí gbogbo yóò rù láwà ẹ̀ wọ́n mójútó fúnra mi ni ìbọ́kọ̀ yẹ̀yẹ́ tèmi náà ń ṣe kíní mo ti ẹ̀fẹ́ mójútó dúkìá mi báyìí kí n mójútó gbogbo ẹ̀ kí n mọ bí adẹrù sí àti ibi tá adẹrù sí ọlọ́mọdé àlélá burú bọ́ bá jásẹ̀ bó ní ṣèpín ogún ẹni ìyá ẹni ìráre wá wọn kì í kọ́ lórí ìyá náà ìyá náà ìyá náà ìyá Tógò ìyá sẹ̀mẹ̀ ẹ̀yin ni ìyá ẹ̀ ń kọ́ ìyá ẹ̀ wo nù. ìyá ẹ̀ tó gbọ́ síbí ni oníta ni ìyá òun ìyá ẹ̀ tó gbọ́ sí di bí apalọ̀ ń bí. ẹ lọ mú ìyá rẹ wá tọ̀ tí ni nìkan tó o bá ṣe ìyá rẹ lọ wá ni àbọ̀ fẹ́ rọtí. irú pálapàla wò lélẹ̀ kí ni bàbá ọdẹ ń wá ń bí tó kan kàkà pọ̀ ẹ̀wù bí nǹkan. bàbá ọdẹ kọ́ ìyá ọdẹ ni. wo ìwọ orí mi ọjà rí. ìyá náà tọ́ wá rà òun náà lọ́ọ́ mú un bí tọ́ wá. sí táwọn ò lè rà á lè ra ìyá náà lè ra bàbá náà. wọ́dà lọ́rọ̀ ìdá ló ń kọ́ bí nǹkan tó bá fẹ́. n ò lè jọ yín lójú bẹ́ẹ̀ tí ẹ mọ̀ mí ṣe bóyá kẹ́ máa gbóòórùn mi bẹ́ẹ̀ mọ̀ sáyé jí ọlọ́bẹ̀ yín ṣe bóyá kẹ́ máa fórùn mi mu tí ní kémi gan tó débi. àbírú pálapàla wo leléyìí ìlú àpàlà kí bàbá ọdẹ tó yẹ kọ́ lọ rè kú sínú igbó kọ́mọ wá báwọn olówó jókòó sí ibi táwa ti ń ṣe fàájì ẹjọ́ rẹ kọ́ ìyá ẹ̀ tó gbọ́ síbi ńgbọ́ bá dé àwọn fẹjọ́ ẹ̀sùn. kí ni gbogbo ọ̀rọ̀ dáná dá yẹn gbolẹ̀ ti rí ètò kàkàpọ̀ bí àwọn tó ń wa èédú ọkọ̀ ojú omi yìí. wọ́ọ̀ṣ àwẹ̀ èmi làwẹ̀. ẹjọ́ rẹ̀ kọ́ wọn náà ń kákọ́ sí mi ó ti dẹ́kọ̀
ọ̀ka kan ṣe lẹ́kọ̀ọ́ wọn náà sọmọ ọ̀tá nu. bọ́ọ̀bà rọtí kọ rọtí bọ́ọ̀bà lọ́tí rà kó bóde sọ̀rọ̀ mi yọ ọ̀ ń jábọ́jú wọn náà ṣe bí tó tọ́nu kó tó kàkàn pọ̀ bí ayán. kí ló mú kí ni kí wọ́n fún ọ. ẹ fún mi tonic. tonic bíi bó ibi ìjẹ́bi ọsibítù ni tó ló mú tonic. kí ló mú sọ̀n tó mú. tonic water. mo ní tonic bọ́ọ̀bà wa lẹ́jẹ̀ lára níbi àrùn lọ́wọ́ àti gbòògùn ẹ̀jẹ̀ mo ní tonic water kò fẹ́ mi bàbá mi. ìṣẹ̀lẹ̀ ni ó gbé wọn ní ta bàbá òṣì ẹlẹ́dọ̀wọ́ ẹwẹ́ fún mi tó. ìgbà iwájú rẹ̀. ẹ gbọ́rọ̀ sí wa lẹ́nu àwọn igbó yín ṣe ń pọ̀ jù ìbá wọn bàbá yìí tọ́tí lé. àyàgà yágayága yóò kò mọ̀ ní dára fún wọn sá o. ìwọ́n tí wọ́n kú sí ìfújájú ọ̀gbẹ́ wíwèé yọ̀ mú wẹ́rẹ́. àyàgà yágayága yóò àyàgà yágayága yóò bàbá wèrè. fẹ́mi náà lọ sí mẹ́rin mẹ́rin àgùsùkòtù mẹ́rin. ọbẹ̀ farawé ni wàá jẹ́ gbèsè ní. wàá jẹ́ gbèsè. lọ́ba mọ bí ruwa ti jẹ́ ni ọgbọ́n ẹnu rẹ̀ ti ń ṣe wóróworó kò ní ṣe wóróworó. à ń gbá sọ à ń gbá bàtà mọ́ ọ̀bá rówó sàn ń gbá séènì náà àárín òhò yìí àtúbọ̀ ọ̀nà ilé tátò kẹrù bí àwa burú sínú. ọjọ́ ẹnu àwọn wo lọ. àpáyà. mo sọ fún ọ mo ní màmá pè mí lóko ayán mọ́ àbí mo lo ti róko ayán. èmi lè yàtọ̀ sáyán dáa lóhùn kí lórí kìtì mọ́ kọ́ fún ọgbọ̀n débi olóde mẹ́ta wo ìwọ́dà I lost that nínú ṣe ń bí mi tó wọ́n lọ́ọ̀ṣẹ́. kì í ṣe pààyàn orówó ìyàn ń pè ní àpẹyàn. mo ti sọ wípé bá ọba dé wọ́n fẹjọ́ kinní kan bìnàbìnà tó dàbí àwọn tó ń kó èdè ọkọ̀ ojú omi yìí fi sùn igbó nílé ọdẹ o sọ yẹ kó ní kí bàbá ọdẹ máa wá sí ààyè láti wá máa bá àwọn agbájúmọ̀ jókòó. pẹ̀rẹ́ jọ má bínú. ó ti tọ́nù mi. mo pé rábàtà yẹn náà ní mídò mi náà ṣàn. ọlá àti ẹgan lèmi gan rò mọ kínní ńlá bí bẹ́ẹ̀ kọ́ ìhà yín ni ọba ti máa ṣẹ̀wọ̀n ọmọ mi. sísí mi pẹ̀rẹ́ ọmọ yíyá. ẹ̀yin obìnrin máa bàjẹ́. kí ògùn fi ṣe ní. mo ń gbé mi ni. lórí burúkú ìyẹn àti òfin àjòkó ṣe níbí nìyẹn. iṣẹ́ èèyàn sí ẹranko òun náà fẹ́ dà nǹkan yà. èrò ìmì gàgà pa lórí ẹ̀ lórí burúkú ọmọ rẹ̀ iná ló jẹ́ kó sọ pé fẹ́ sí jọ́ọ̀bù àjòkó. ọjàrà wọ wèrè òun tún gbókùn mọ́tò èkú rìkúrútù lọ́ọ́ bà bọ̀. olùrẹ́ rẹ̀ bí gbàtàyà ọkọ̀ ojú ò. ti bàjẹ́ bí o ti fọ́lọ́. wọ́n tẹ̀ bá sí i. Joseph mọ̀ yín kí ẹ̀ ta ná. mọ́ kí ẹ̀ ta. kí ẹ̀ ta látara. orí rẹ̀ ò pé ọmọ kan wà bí mi pé kí ẹ ta ọkọ̀ọ̀kọ̀ lọ rèé báyìí tó jókòó bẹ́ẹ̀ o ọ̀ ń bá sọ̀rọ̀ ẹ fọwọ́ kọ́ra yín lọ́rùn ọkọ̀ àlùsí lọ́pẹ́ mi ní àbúrò pé mẹ́tọ́ mi mi ò fẹ́ fa wàhálà ni. kò ní dáa fún ìpẹ̀rọ̀ tó sọ tó ń tó àjà fún mi níbí nìyẹn tí mo fi ń bọ́. àwọn òsìwò ní bọ́ra àjàbọ̀ ṣàṣẹ́wó tí yóò fọwọ́ gbọ́ ń di. kò jẹ́ kódà kò jẹ́ ẹni sọ́wọ́ lórí kókó jẹ́. títa ní okòjà ọmọ ẹlẹgbẹ́ rẹ àbọ̀ òsì èrè lọ́kàn ní. wọ́n ní ìgbà jí ibi màá ti fóònù kíní tí wọ́n ti wípé kí wọ́n bí ọ́n bí. bóyá rẹ bá yí odi sí àbábánu. kí ló ṣe ọ́ obìnrin wo tọ́ba jí lọ́la ó jẹ mí ní fẹ́rí bùtù kan kí ló ń ṣe. àfi fẹ́rí bùtù náà àkọ́ sì tó fọwọ́ pọ́ la wọ́n fọwọ́ pọ́ lójú mi ní fọwọ́ pọ́ lójú mi má tó yẹ wọ́n mi. mi ò fẹ́ jẹ gbèsè mi ò fẹ́ jẹ gbèsè ni o. ẹni tí mo lóyún fún kò wà responsible. Fọlákẹ́ ó mà tó jọ mẹ́ta kẹ ọ̀rẹ́ ẹ̀ ò sọ fún ẹ pé mò ń béèrè ẹ ń gbogbo ìgbà ni mo béèrè ẹ jù Fọlákẹ́ bèbí mi ò mí torí ẹ mo ṣe ń ṣàkọ. torí tẹ ń bàbá ṣe ń dẹmọ. torí ẹ mo ṣe ń ṣàkọ. owó tí mo tẹ́ torí ẹ mo ṣe ń tẹ̀sán. Bísí lójú ẹ ọ̀rọ̀ Fọlákẹ́ yóò tí ì bọ́ sí látijọ́ tí mo ti ń lé Fọlákẹ́ kí ló dé tó dẹ̀ mú condition tí mo wà. ẹ ní sùúrù ṣẹ́yìn náà fẹ́ pé kó jẹ́ pé ẹ̀ẹ̀kan tẹ́ ti bá sọ̀rọ̀ kó dẹ̀ ti sọ fún yín kóun ti gbọ́ ni. látọdún gbọ́ràn tí mo ti ń lé Fọlákẹ́ Bísí. wo iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe o ọba kan kì í mẹ̀jẹ̀ Àkàndé dẹ̀ ti bẹ̀ mí ó ní kí n bóun bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó o dẹ̀ sọ fún pé o gbọ́ kó jẹ níhò. Bísí ṣé kò sí nǹkan míì lára ẹ̀ mo ní mi lè fàájí wéré jọ má bẹ̀bí lẹ́bẹ̀ òṣì. jọ kó rẹ sọ̀hún jọ
aláṣejù ni ẹ ṣé ajíwèrè ò ń ṣe èèyàn ni. ṣé wọ́n lè folórin ni. mo lè fẹ́ o ẹni tó jalè ló bọmọ jẹ́. ọlọ́run wọn bá elétí ìbẹ̀rù yìí dára lóhùn lásìkò owó lọ́wọ́ ó lè bí ènìyàn wọn bó wà láàláyé ẹ̀rọ àmọ̀sí láàyè. èmi ni fújì sùúrùtù táyé ń wí. èmi ni fújì sùúrùtù táyé ń sọ ẹ̀tàn ní ẹ̀kọ́ rẹ̀. ìgbọ́n ní ẹ̀rọ kan wọ́n ti tọ́ bí ajẹ́rẹ́ òun bẹ́ lẹ́nu àpọ̀kìtì. Abbasmi Akande lọ́hùn fẹ́ ṣeré. kábíyèsí àdúgbò yìí ìbá ni mo ṣe kábíyèsí aláyélúwà mi ọba béèyàn bá fojú dọ̀bà owó ẹ̀wọ̀n. Abbas Akande lápèdè fẹ́kẹ́ bàbá mú jójó alóyún lòun mi Akande tẹ́ni bàbí má gbà bẹ́ẹ̀ ṣá lórí tiwa. lálẹ́ ni ọmọ ẹlẹ́tẹ̀ bá ti pè tó fi ṣakọ ẹ̀fì tí bí ọ̀wọ́n ẹ̀fì tí bí ọ̀wọ́n ní wọn kò ṣe tóbi tó. àǹtí wọ́n ní bádóró lẹ́gbẹ̀ẹ́ òye láìjà ẹgbẹ́ ṣe lóòótọ́ ni àǹtí ó tó bá ṣe bẹ́ẹ̀ntì ẹ̀ẹ́dẹ̀jọ mò ń wáṣẹ́ torí ọlọ́run ọba èdè bá mi wá iṣẹ́ o toró ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta ò tó ti lé mi níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ torí náà sista mò ń wáṣẹ́ lábẹ́ yìí o mò ń wáṣẹ́ lábẹ́ yìí ó jẹ́ pé máa pátẹ́gùn sí ni mò ń wáṣẹ́ lábẹ́ yìí ẹjọ́ àwọn tèmi ń náwó jẹ 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 wọ́n náwó jẹ ẹjọ́ àwọn tèmi ń náwó jẹ àwọn tèmi ń náwó jẹ. tí n bá ìbéèrè lọ màdàmú tó lòun ọmọ bá dán ọgbàgbó ọ̀daràn ọba àdán. Hello. èmi ni mọ́mí adẹ́rùbọkọ̀ ni obìnrin kan ọkùnrin kan òun lọ́wọ́ àìní ìsìn ọkùnrin jọgọ́lọ́ báyìí ó ní òun Àkàndé ọba àdán. Àkàndé ọba àdán jẹ́ kó wọlé. wọ́n gbọ́kadà wá sí ẹnu bíi ìmọ̀lọ́kadà èdè. àní kò jẹ́ kó wọlé. yes ma yes ma o ti gbọ́ mọ̀ mọ́mí ní kẹ́ ẹ wá máa bọ̀ mọ́mí ní ẹ máa bọ̀ mọ́mí ní kọ́ ọ wọlé. nítorí náà ní ibikíbi tẹ́mi bá ń dé mo ń kọrin ni o mo wà láàrin ẹgbẹ́ mo wà láàrin ọ̀rẹ́ ni mo fẹ́ máa fi yíyan gbọ̀n wípé mo ní èèyàn kan torí náà mo tún wá lórí tí mo tiẹ̀ fẹ́ máa kọ fún yín gan. kọ́ fún mi lájẹ̀ ń gbọ́. Abasi tó ń gbádùn mo wí àlọ́ba tó ń gbádùn mo wí o abẹ́ orí Pákàndé ń gbádùn mo wí àlọ́ba tó ń gbádùn mo wí o Àkàndé ọba dán tó lọ fẹ́ màmá ńlá bàbá gbádùn lọ́ba dán jẹ́ gbogbo banijẹ́ ẹ̀ ń bà mí jẹ́ ni o irọ́ ni wọ́n pa o èké ni wọ́n ń ṣe o èmi ò ní girlfriend mi ò ní ṣúgà mọ́ mi o ẹ má gbé borun yẹn lọ fún màmá mi o kí màmá mi kó má dà mí lẹ́rù síta o. mo gba òde eré kan fún ẹ. ọbẹ̀ dé nìyẹn lálọ́ bá fẹ́ ṣe ìnáwó náà mà. èmi Abímbọ́lá ni mo fẹ́ ṣe ìnáwó èmi àti ẹnìkan dẹ̀ ni inú ilé ìdẹ láti fẹ́ ṣe ilé mi Àkàndé I love you. Òbésèré ọba àdán lórí YouTube kẹ́ ẹ máa jẹ̀gbádùn Òbésèré ọba àdán lórí YouTube. ṣe rí gbogbo gbádùn tá à ń gbádùn ẹ̀ kì í ṣe pé mo ya wèrè o ọlá wípé ìméjèèjì ò bára yín jà mọ́ ni o gbogbo ìjà tẹ́ ẹ̀ ń jà campus yẹn mo kàn ń wò yìí pé
owó mi lẹ́ ń ta sí kì í ṣe pọ́ ọmọdún náà lọ rẹpẹtẹ tó yẹn ṣe rí bí ṣe wà yìí mi kọ́kọ́ ń pèrò sọ́kọ̀ ní at the first instance nígbà tó yẹ ọlọ́run bínú bless mi ra dánfò kínní mi ra kejì mi ra kẹta mo wá ṣe nǹkan kan tí gbogbo ó náà ṣe rí láyé. kí ni nǹkan ọ̀hún. ok mo gbé dánfò méjì fún driver mi wá bínú wà kan fúnra ara mi ọlọ́run ṣé rí jẹ́ ìbá ti jà mọ́ kò sí wàhálà ẹgbàá bí ṣe sọ fún yín. ọmọ kó wọn náà ló dá gbogbo ẹ sílẹ̀ ẹ pé mo ti mọ ológun ẹ ni pé onídọ́bù dèkà ni ẹ anyway kò sí problem ṣá. ok. bá dé ready láti máa rí dẹ á wà fún ẹ gan. wọ́n lè fẹ́ lọ lóní 3 crown ni kò sí go slow àmọ́ àwọn là máa pẹ́ o. ẹ lè pa mí èmi tí n kú ẹ lẹ́nu bẹ̀ tẹ́ bá mọ̀ ọ́ fọ ẹ lè fọ́ka kíya tẹ́ bá bínú fọ́ka kíya ẹ lè dáwọ́ yá ọlọ́run ọba lọ. ọmọ tíjọ́ kí náà tẹ́lẹ̀ àtẹ̀jọ́ wa lè ní mo wí ní ẹjọ́. ọmọ jára wọ̀ mí lórí ya rẹ̀ one time kí ni ìwọ ló ń fẹ́. kó fi mi ni. ìwọ ń gọ́. owó project mi ni. tó bá di tí bá mú gbogbo wèrè yìí tán tá a bọ́ sórí field tí bá kàn yín. tó bá dàrọ́ la màá wá make sure pé mo ṣe kí ni mi fún inú tí màá fún inú ẹ̀ pè mí lọ́mọ àlè. àṣẹ lè ṣe gan. ẹgbẹ́ kìíní sí mi lẹ́nu kí n máa jáyé mi. ẹkùn ẹ̀ẹ́mẹ́jì ẹ lọ sórí field ẹ máa lọ́wọ́ mọ́ síkò. ìṣètùgbà jókòó aláyé mi síkò sójú ẹ̀rẹ̀ ojú mi kú. ojú ẹ̀rẹ̀ síkò gbà lọ́wọ́ mi yé síkò onídàá fún ẹ bó ṣe kò ní yẹ ọmọ pé kan tó fẹ́ dàbò mi kọ́ wọ́n ya ni síkò wọ́n fọwọ́ ẹ̀ tí ń gbé jìnnì wọ́n ẹ̀ tí ọwọ́ lásán. kí ló hápùn ìṣètùgbà kúgbú ayé lọ ń jẹ o Ọlọ́run kúgbú ayé ni n bò lọ gbé àwọn tí wọn kọsàn sápẹrẹ ìtàn tún lábọọdì. ṣòro àwọn tó wò yẹn àwọn ọmọ poli ni o. ọ̀sìn rẹ burúkú. ṣé o àwọn ọmọ onídàáfò kan wà tó máa ń ta sáwọn ọmọ aláta mi ń ta sọmọ aláta o ọmọ poli mi ń ta sí. yàtọ̀ sí o. wọ́n ṣe wà yẹn máa ń jẹ wọ́n mọ ojú ni. wọ́n ti wọlé o. wọ́n lọ́wọ́ ọmọkùnrin nìyẹn. dákun ṣàánú mi náà banana lọmọ jẹ́ kí wọ́n ya mi jẹ mi gán dùn gan kàn bó mi jẹ bòròbò mi ọ̀sà ọ̀tọ̀ nìkan tí mo bá bọ̀ àmọ́ nǹkan tí mo bá débi náà ara sẹ́ náà ni ara sẹ́ ni kàn bó mi jẹ mo dùn jọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n ni. ọmọ ìyá mi màá bẹ wá tiẹ̀ lọ́la àwọn méjì máa kàn wọ́n mọ́jú ni o. sóòlù méjèèjì kù. mi kọ mẹ́ta ń jọ mi. àdánwò burúkú lọ́lọ́run gbélé ọlọ́run ìwọ tó lómi lára púpọ̀ tẹ́lẹ̀ tó tún máa ya mi dànù ṣé wọ́n bẹ́ẹ̀ jẹ́ agolo sóró tó ń lò wọ́n tún dànù láwọn ilé la ọ̀ ní pẹ́ kú. gbàgbé ẹ ikú kan ló máa pààyàn ṣùgbọ́n èmi kì í yóò kú bí kò ṣe kí èmi yé nǹkan tí bíbélì sọ fáwọn àníyàn gbà bẹ́ẹ̀. àwọ̀ burúkú àwọ̀ tàláwọ̀ tó yí ní jẹ́ tí n kó kí ló hápò. mẹ́wàá ṣẹlẹ̀ ìyá jẹ mí sọ ma pé bí apalọ̀ níyàwó mi ń ta àbí mo wá ń dó ti ìyàwó mi bí títí ń tajà oríṣiríṣi lójú mi rí n ò tiẹ̀ fi ọwọ́ tọlọ́kọ̀ kàn fi wọ̀ mí kódà kí àwọn èèyàn máa tọ́ tí o bí ẹlòmíì bá wọ ṣọ́ọ̀bù báyìí òróǹbó ìyàwó mi lẹ́lòmíì ọ̀dà wọlé ẹlòmíì àdà wọlé ń bàdí ẹlòmíì ò rìn káàkiri kò sí nǹkan tí mo lè ṣe. dúró tùgbà kí ni wọ́n gan rí lọ́bẹ̀ tó lọ wá irú sọ́wọ́. ọbẹ̀ dùn ni. ìwọ tó ti darúgbó bí ìwèrè yìí ó lọ fẹ́ ru fáígẹ̀ yẹn. orí ẹ bu orí ẹ bí ẹja kò ṣe ńgbà wọ tó sórí bí orí òkú tó ń lé mi darúgbó tá ń darúgbó náà wà méjèèjì. kí ló wá ń ṣẹlẹ̀ báyìí gan-an. kò sí nǹkan kan nátìnátì ni mo wà mi ò ní nǹkan kan tí mo ń ṣe ńgbà mo ti fi bẹ́ẹ̀ lẹ̀ lèmi náà wá ronú ara mi pé ó yẹ kémi náà wá sẹ́ tèmi náà ó ṣe fúnra mi irú wọn tẹ́lẹ̀ ń sì kẹ́ ọ ètè mi fi ń jókòó gbẹ́gbẹ́ tí ìyàwó mi tí wọ́n sì ní dáńfó bíi mẹ́ta torí òye ti kà á láàpọ̀wọ̀ rẹ̀ ti ka owó kò yí ọ nígbà wọn bá ń wá dáńfó bíi méjì kémi náà mọ̀ wá kan kí sì mọ̀ pawó wálé fún ọ séyìí wọn dá. o mọ skọọsì rárá ṣé èèyàn kàn déédéé gbé machine kó dẹ̀ máa ránṣọ. tó bá ti mọ sọrun. wọ́n máa ń kọ́ṣẹ́ ẹ̀ ní sórí iṣẹ́ dáńfó èèyàn máa ń kọ́ ni. dẹ́rẹ́bà ní mi èèyàn lè júwèé dẹ́rẹ́bà fún mi mo lè wa dẹ́rẹ́bà láti bí dé Kánò. wàá kọ́ ṣe kí ni wàá pèrò sọ́kọ̀ lẹ́yìn mi. èwo ni tún jẹ́ pèrò. ló mọ skọ́ọ̀sì sẹ́ẹ̀ wàá ṣe kọ̀ǹdọ́tọ̀ lẹ́yìn mi wàá mọ bá ṣe ń wa dáńfó mọ̀ báwo ní dáńfó a máa lọ báyìí a máa lọ báyìí tábà crash ara wa a máa lọ àkì ń dúró rárá nígbà wàá ṣèbẹ̀rẹ̀ sí wa mọ́tò so ọmọ ìyá tó bá ti lè ṣe yẹn tó bá di aago 6 àdájí ọ̀la máa bọ̀ nbí kò yí ẹ ṣé orí tó bá kó mi pé mo ti la hámà mọ́yàn lórí rí o torí pé dìlífà mi ò pé. kì í ṣe irú àmọ́ kó láyà jẹ àyà mi lè jù bẹ́ẹ̀ lọ o kókó kó rárá ọ̀tá o ṣe bí ká pé òsọ́kọ̀ yìí lọ́fẹ́ fi kọ́ lámọ̀ mọ́ mi lórí. ó sòdì ó sòdì wọn lọ́gbà lu sẹ́ńgì o mi ò gbọ́dọ̀ sí sẹ́ńgì o mi ò gbọ́dọ̀ sí sẹ́ńgì o mo fẹ́ mọ̀ tún fún ọ. ìyẹn tó wá kéré lálọ́mọ láti lẹ̀. sórí irú ìyá tó lọ kó sábẹ́ láti jọ yìí yẹn àwọn ìyá kan wà wọ́n máa lo àsìkí ọkùnrin màá kọ́ mú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ mi
wọ́n á yẹ̀ ẹ́ wò kó bá yẹ pé wọ́n ti lo gbogbo àsìkò rẹ̀ tán. tábẹ́ lásìkò irú àsìkò mi ti mẹ́lò ta ni ó lóru rẹ̀ èmi kan ti di àti pẹ́kọ̀ sẹ́ni tó lè rí àwọ̀ mi lò ìràwọ̀ ológo dídá ológo tó ń brighter tó ń bíríkì tó ń fà. àwọn ti wà lórí field. Yeah, get up. Lọ́la lagi. Ṣé tó bá ti kọ́ ojú ti kọ́ ìwọ̀n pé ẹran tó yí tí èyí ọ̀dín wọ́n pè ní tí ó lè yọ̀dín ó ti yí láti ilẹ̀ ó lómi lára débi pé mi ó tò gbàgbà wọ́n ti súnkì mẹ́ran ọmọ gbogbo ẹkùn. Ìwọ́dà mi gbọ́ àwọn ọmọ tó ń bá sí wọn máa wọ dẹ́kisì wọn máa wọ níbi ẹnu dẹ́kisì. olùsí àwọn tó ń kọ́ mi jábí ìwé rẹ̀ kọ̀ wọ́n bí ẹ. ó sọ́dí wọlé pẹ̀lú ségi èmi ò ní ségi o. ó sọ́dí kápá máa wọlé o kápá máa wọlé tí obìnrin ẹ̀ sáré tí o ó sọ́dí ọ̀gá mi ó sọ́dí méjìlá yìí. èló ni. 50 naira 50 naira 50 naira ló sọ. 50 naira ni o tó bá lówó tó bọ́ lẹ́wọ̀ 50 naira ni o èrò rẹ̀ bọ̀ lọ́kàn o. ó sọ́dí. ata ni mímu ò lè jà o. ó sọ́dí wọlé pẹ̀lú ségi ẹ o. ó bá ó ló ṣe. dalóhùn ó pápá rojà wa náà rojà àti kí ló ń ṣe. èmi ní jẹ́ rojà kọ́ sójà ni àṣẹ jáde. ọ̀dọ̀ náà sẹ́yìn ló fẹ́ tẹ́ bá ti ń sùn. kí ló ń ṣe tó ń ṣe bí anámú. kò yé mi o. ó sọ́dí. rúùtù wo ló wà yìí. rúùtù wo ló wà yìí. rúùtù kọ́ lélẹ̀ Rebecca la lò. Rebecca kọ́ kàfílà ni. ó lè jẹ́ kàfílà. ó sàárọ̀. ọ̀gbẹ́ni dáhùn. ó ṣẹ̀lẹ̀ dé rúùtù yìí ni tó ń ṣe bí anámú. second coins níbí. ọmọ shut up wẹ́ẹ́ tẹ̀ ń bọ́ lọ́pàá jẹ́rìí. kí ló ń ṣe ẹni ọmọ ìyá mi. sẹ́tù wọn àwọn pàdé wa nìyẹn. bí iṣẹ́ tù wọn ẹ ó dà. èlò. fún 50 naira. iṣẹ́ kí ni. fún 50 naira báyìí bẹ́ẹ̀ lọ́wọ́ dúró. ọyẹ ẹja lọ. ọba mọ̀tẹ́ kò di kéésì máa ń lọ. ó máa di kéésì. gbọ́ ọ̀nà ọ̀gá mi. kẹ́kẹ́ kó sọ lẹ́nu síwájú jọ. wẹ́gẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́. kí ló ṣe. ó fún wa ní pépà ordinary paper fún mi ẹ̀kọ́ mi ò bá ẹ sọ pé ọlọ́pàá ọ̀dà ju wíkẹ́ police ẹ̀kọ́ mi wíkẹ́ ju ngbà ó fún wa ní pépà. mi ti ẹ̀yẹ wò ẹgbọ́n kí lẹ gbà. pépà kọ́ ló fà. sẹ́lẹ̀gbà lẹ́gbà. o fún wa balẹ̀ lẹ́kẹ̀ẹ́. látòrí yíyan nù. yéé mo gbé fún wa pépà. ẹ̀dá ìgbà mi lẹ́sẹ̀. sígbọ́nà tí kò má lọ. lórí èlò. you fuck me. ọ̀rọ̀ náà di kẹ́. you fuck me. I fuck you. ọmọ adé station. ọ̀dà rẹ̀ ẹ̀gbọ́ gbogbo. You fight police. Leave it. You fight police. You fight police. Yes. Now you fight police. You see. ìjọba ọ̀rọ̀ yìí. We are working for government. Jájẹ́ o sẹ́mẹ̀tì àgbèrò. Bring that money. Bring that force. Bring that money. ẹ pa mi ò lè fẹ́ lẹ́yìn. mi ò lè fẹ́ lẹ́yìn. Ọlágídí o. Bring the money. You know they give. Give me the money. It's cash. You want cash. You know they give owó. You want cash.
Eléré kì í fowó ìpadà. Police is your friend. Bring that money. Ọ̀tá aráàlú lẹ jẹ́. Bí ẹ bá sáráàlú, ó lọ sí ọ̀ṣiṣẹ́ owó pamọ́ sí lọ. Àtún òṣìṣẹ́ nù lẹ́yìn yọ wá lẹ́nu. Bàbá wa ń jalè. Èmi lẹ fẹ́ ṣe. Àìmẹ̀tọ́ ni ń parí ikú. Bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe wàhálà mi, àágò mi, ẹ lọ́wọ́ mọ̀ lọ kílẹ̀ mi yàtọ̀ sí ọ̀la. Ó lè ọlọ́pàá náà ó lè. Olùsí ẹ ti jẹjẹkújẹ ló mí gúlegúle. Ẹ sórí rẹ̀ ẹ pa méjì ó lè. You do the hand you fight police. You fight police. You fight police. My case so you don't talk to case so you two people around you na two people one na two one. àánú ṣe fún mi fún ẹ gàǹgà tí ò bá jẹ́ tìrọ̀bì àmọ́ràn tó mo rò pẹ̀lú ẹni pẹ̀lú ìfẹ́ tó wà fún mi pẹ̀lú ẹ kò ń ṣerú wọ́rà àrò máa dé fún ibi ìtawà kérora náà tí mi wá bọ́ sí sàrà tọ́jú fún ẹ ṣùgbọ́n wíwà mọ ohun tó ń ṣe. bí ìkẹ́ kòkòrò òtún wá bá mọ̀ ní sọ̀rọ̀ kó máa gbọ́ ẹ̀ ń fi kinní sí iná mọ tí ò gbọ́ rere kúkú kì í kọ́ńtà tó bá rọ̀ jábọ́. díẹ̀ ìyàwó rẹ̀ ló máa gbé. mọ̀ràn kúkú rà fi abalẹ̀. mọ̀ràn kúkú wo mọ̀ràn kúkú o fẹ́ lẹ́sí o ṣe mọ̀ràn kúkú mọ̀ràn kúkú. mi ò ní kò mi ò mọ̀ràn kúkú. pẹ̀rẹ́ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀rẹ́ fi abalẹ̀. mọ̀ràn kúkú yà lẹ́nu o wọ́n rẹ̀ pé kó lóra rẹ̀ òkú kò sí kú lójú òbí mọ̀ràn kúkú kí ni bolo kejì bolo wọn bolo ń bọ̀ ọkàn. bí ìbọ̀ràn àrò tó dùn fún ẹ jó fún wọn. kọ̀dọ́rùn sẹ́ bí ọ̀fọ́run lulẹ̀ tara. ìwẹ̀ náà tó kí n fi gbọ́rọ̀. èmi ló dé gan àlọ́ tí bọ́sì kan àánú ọ̀fẹ́ lulẹ̀ kí ni sí ọ̀gá èmi ní sí ọ̀gá bàbá babalẹ̀ fúlàbà ìkára ni èmi ló dé ọ̀fẹ́ pa mí ni. gbẹ̀yìn síbí fún mi náà kọ́rọ̀ gbé mi wá gbẹ̀yìn síbẹ̀ fún mi. ọmọ gbọ́dọ̀ ti ro sí ndì mo ti ro omi gbọ́dọ̀ sí mi ndì. mo ẹ tó kì í fi gbọ́rọ̀ yẹn. kí ló dé tó fún kí ni ìwọ ti kọ àwọn omi sí mi ndì ní oje mọ́tẹ́lá àmọ́ ara mi ti yá ìwọ sájò lulẹ̀ náà wọ́n lọ sọ mi sí tù pọ́pọ́ mi kẹ́ jókòó náà. yóò jókòó sí kankan mọ́ òjé jókòó má pa lọ́wọ́ ìṣe àlọ́wọ́ ìṣe ti fọwọ́ ìrọ́ tẹ́lẹ̀. ti wú sí fún ẹ náà. iṣẹ́ tó gbà. pàpàkà mi. ó lè tó yìí ni. Tinku. mo gbé. Tinku náà Tinku. ìyàwó ẹkú tọ́jú wa jàre. kó bàjẹ́ fún yàrá ìyá ẹ mìíràn rò pé fún ìyá ẹni ṣe àròrè ìwọ́n náà kọ́ ògbé kọ́ mi jáde tọrọ bàtì ẹ̀jẹ̀ nísìn wàá dé fún bíi ní ìyá ẹ ta ni ìyá ẹ. ìyá ẹjọ́ mi kọ́ kì í ṣẹjọ́ ọlọ́pàá ọkọ ẹ ló yọ lórí kunkun ńgbà táwọn pípì yẹn dé mo ní sẹ́tù wọn o àwọn pàdé wa nìyẹn o because tọ́lọ́pàá ò bá gba owó lọ́wọ́ wa tọ́ ọ̀gbà 20 naira 50 naira ẹ̀ àní lè jáde ogbó dánfò àní particulars ọlọ́run jọ torí ọlọ́run ní bá yí ẹ jẹ́ sórí owó tapá látàárọ̀ títí di nǹkan bí aago 5 tí incident yẹn ṣẹlẹ̀ ni mo wá gbà jọ torí ọlọ́run ní kú ẹ sí wàhálà o. àwọn tí wọ́n sọ pé táfò sí rẹ̀ ẹni tó wà lórí rẹ̀ yìí ẹ̀bùn ẹ̀kẹ́mi náà tiẹ̀ ti wọ̀ dáadáa nítorí mo fẹ́ bọ́ ṣiṣẹ́ wọ́n tó lè kó mi méjì pọ̀ sórí bẹ́ẹ̀dì ká ní ọmọ kọ́ dájú lọ ọmọ ìjà náà lọ́jà ní gbogbo yín fi rún mọ́ lẹ́nu. ọ̀gbẹ́ni dá mi lóhùn. kọ́dà lórí burúkú yàn gàgà ni kì í ṣe wọn náà rògbè jáde náà tó wọ̀ fi kọ́ àṣìyà màá dẹ̀ kọ̀ fún ẹ ní ẹ̀kọ́ yẹn àbí ìfẹ́ dúró mo ní kí ọ̀rọ̀ náà ó gbọ́ ni sáré lọ. má wàá wẹ̀wẹ̀ yín o. mo láì fi sáré lọ. ó dà ṣé ìkọ́ta fẹ́ ṣe fún mi rèé ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ ṣe láàánú o èmi ti ń kó èmi ọmọ olúwẹ̀rí màá gbọ́ òjò tí ìyó ẹ̀yin fẹ́ kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ plan láti bá mi fa sùrùtù nígbà bẹ́ẹ̀ ọlọ́run wo tùgbà ìwọ kọ́wọ́ mi dání o bó ṣe rù ló ṣe máa gbẹ ogún àbógbọ̀ àjèjì lọ́mọ àjẹláyé bóyá lẹ́mọ̀ àjèjì lọ́jẹ́láyé ọlọ́run ẹbí òní kò gbẹ̀yìn wọn náà fẹ́ gbẹ̀yìn ẹ̀
mọ́ wà wẹ̀wẹ̀ yín o mọ́ wà wẹ̀wẹ̀ yín o mọ́ wà wọ́ mi wẹ́yìn. tí ìgbésí ayé ẹ̀ nísìn bí ò bá jẹ́wọ́ náà ló kó mi sí wàhálà nísìn jẹ́jẹ́ náà mo gbé ẹ̀rọ sí fíìsì kó lọ ṣiṣẹ́ níbẹ̀ náà mo jẹ́ pé kò lọ ṣiṣẹ́ ni kò ń ṣe pé kò lọ ṣe kọ́ńdọ́tọ̀ náà pọ̀tọ̀ ọmọnú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣeé gbé jáde síta bó o bá gbé ọmọ ọ̀dọ̀ náà sí orí bẹ́ẹ̀dì náà ọmọ rẹ̀ lẹ̀ ìrẹ́lẹ̀ náà ló ti máa bá náà ó bà tiẹ̀ jẹ́ nísìn oríire ayé ẹ̀ ònú ẹ̀ náà bó ti wú fi apá rẹ̀ náà mo wá sọ̀rọ̀ fún ẹ nísìnyí o ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ ni pé nígbésí ayé ẹ̀ náà tí ọ̀rọ̀ ń bá lè gbà fún mi tí ó yá fún ẹ̀rọ ìgágágá ibi tí ó mọ̀ bá bu iyọ̀ ẹ̀ sí náà kó ṣe omi síbẹ̀ ni. iyọ̀ ò ní somi bẹ́ẹ̀ sáyọ̀ sórí páànù yóò jò wálẹ̀ ni. àìjẹ́ fún ìyẹn kò sí inú kan tí mo lè ṣe fún ẹ mọ́ra yí ẹ ìyàrá rẹ̀ ló kù fún ẹ nìyẹn. eré mi lọ ní jáde ta kí n wá sẹ́wájú ní sẹ́lẹ̀ ọ̀dà ìwọ̀sí tó fi ń lọ̀ mí pọ̀ ọ̀dà kọkùnrin oníṣẹ́ lápá kí n sì níṣẹ́ lápá náà ni ẹ̀ẹ́nì ká bọ́lọ́pàá sọ̀rẹ̀ ká bọ́lọ́pàá sọ̀rẹ̀ òun náà nù mí wọ́n nà mí lé gbogbo wọn sínú wọ́n sì lọ tẹ̀ mi ò rò pé ọlọ́pàá gidi ni ẹ́ wọ́n èso ọlọ́pàá gangan wọ́n bá jáwọn tí wọ́n ń sin ìjọba ni tí wọ́n sì ń sin orílẹ̀-èdè wọn ò ní ṣe báwọn fún mi. títí ò bá ti là sí gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí tí ìlú ẹ bá tún ṣe ń jọ mí màá jáwọ́ lọ́rọ̀ ẹ ni. important kí ni gbogbo eléyìí náà. bàbá ò lè ṣe ń ṣe báyìí iṣẹ́ náà mọ́tò mi lè tẹ̀lé pé yàtọ̀ sí eléyìí ẹ̀ẹ́dẹ̀ mọ́ bí sáà ló bó ṣe wà important tó. ẹ̀yin kẹsẹ̀ ní sùúrù náà ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrùn oko ló ń gbé mọ́tò yìí ni mò ń lò kí tó ra àwọn tó kù náà tí mọ́tò bá dẹ̀ fẹ́ bàjẹ́ kò ní sọ fún yàn tìbí tá à ń lọ yẹn ẹ ti bẹ̀ a sì ní 1 hour ahead ó má kan ju ọmọ tí mò ń ṣe náà orí bá ti time ti lọ kẹ ṣe kíá ni time ti lọ. tẹ́mi òun ṣẹ̀ mí ọlọ́run ọba ń bọ̀ òun ṣẹ̀ mí mi ìdẹ̀ ní mú ẹ jáde mọ́ lẹ́yìn tèmi. má ṣe yẹn sọjú nù má ṣe yẹn bó bá yá wa náà ni gbogbo eléyìí tèmi náà ń sọ yìí náà. o fẹ́ kọ́ mi iṣẹ́ mi ni èmi mo mọ bí mo ṣe ń ju lógo mi ibi sáà dẹ̀ ń lọ èmi mo mọ bẹ̀ mi mú yín lọ èmi náà sáà mọ nǹkan tó máa yọ sí mi lọ́wọ́ bẹ̀ àbí kí ni gbogbo wọn yẹn ẹ̀pẹ̀ pé èso ti yé máa yan bí ẹ̀ sí. ẹ ṣe àdáhùn ẹ mọ̀ pé sẹ́ẹ̀dì ti lọ ẹ̀ kẹ́ dáhùn. Sólé Sólé ojú mi ò lè tàn jẹ mò ń gbọ́dọ̀ àti pàgọ́ mo ti wù ọ́. Adimẹ́rù èmi ni tùǹgbà Sólé tùǹgbà ọmọ ṣọ́ọ̀bùnọ́kù ṣọ́ọ̀bùnọ́kù you are too much. kí ló wá ṣe ń bí báyìí. bóun ni ṣe ní débi ìyàwó mi ń ta bíá palọ̀ ń bẹ̀rù hòtẹ́ẹ̀lì tó wà ń bẹ̀rù ibẹ̀ ní ti ń ta bíá palọ̀. ó mí pé ìyàwó ẹ̀ ń rọ̀ ń bíá palọ̀. ọ̀rọ̀ nù ọ̀ ń ta bíá palọ̀ èmi wá gọ̀kadà ní ó ga fún ẹ o. ọtí ń gba ìgbádùn ti wà lára rẹ o. ọmọ ọ ti sọ́fọ̀ òfo. ẹ ò rí nǹkan ni. respect. èmi ń sọ̀rọ̀ sí ni ọmọ Sólé. Sólé ọ̀dọ́ ọ̀njẹ́ gan-an wàláì. Ọlọ́run. bó lọ wá wà báyìí bó làṣírí rẹ wà. ọmọ lógo mi ara ọ̀tọ̀ ni Ọlọ́run ẹlẹ́dàá. o ò lè ṣiṣẹ́ wa yìí ẹ̀mí ló dé. òṣìṣẹ́ tí ń lè ṣe. ẹ wọlé àwọn ọmọ lọ ń sìn. kò sí lẹ́bù tó gbé mi sí sẹ́mi náà bá láì. iṣẹ́ ìpèròsọ́kọ̀ lè ní ṣe o. ìpèròsọ́kọ̀ wàláì. iṣẹ́ tí ń ṣe tí ò lówó lórí iṣẹ́ wọn ò pé mo ti bá dánfó ṣiṣẹ́ dánfó àná sódì àná yàbá kò sí tá iná àná wáyà. irú èrò yẹn kọ́ o lẹ́bù tèmi fi ń pèrò ó yàtọ̀ sí tí wọ́n fi ń pèrò. lẹ́bù onírú rẹ̀ wà tírú wa náà ò lè sí lẹ́bù kan náà lájọ wà. láyé tó bá ń gbọ́ ọ̀nà lẹ́bù ó yàtọ̀ síra wọn lẹ́bù yàtọ̀ síra wọn. ó lè yàtọ̀ sáwọn tí ò mọ̀ irú àwa tá a mọ̀ lẹ́bù wa déédéé ni lẹ́bù wa. èmi ni mo ti yàtọ̀. èmi kan sọ fún owó ni ọ̀kan sí. iṣẹ́ tèmi corporate. ọmọ náà bọ́dì ẹ́ńjìnì ò sí. mọ́tò ní èmi ń pèrò sọ́kọ̀ mi o. tí wọ́n tún máa fi káà ṣe pèròpèrò mi ń pèrò sọ́kọ̀ ni tí ò bá yí ẹ.
àwọn èrò tèmi dẹ̀ ń pè sọ́kọ̀ làwọn ọmọ yẹn. àwọn ọmọbìnrin tí bá ti pè wọ́n sọ́kọ̀ inú mọ́tò máa kó wọn sí máa gbé wọn lọ bá ọkọ̀ wọn. tó ń gbé wọn lọ ìdíkọ̀ ni. irọ́ o mo ń kó wọn lọ wọ ọkọ̀ àwọn ọkọ̀ wọn kẹ̀rí bàbá aláyé ni. tó ti yẹ big men ministers commissioners àwọn aristos tó ti yẹ ẹ́ sìn àwọn ló ń yẹbẹ̀. àwọn bàbá aláyé yẹn kẹ̀rí wọ́n ń san èmi àwọn ọmọ náà tún ń san mí. òun fi wọ́n ṣàṣẹ́wó nù. ọmọ báyìí kan tó bá gbọ́ lẹ́nu wọn á bò ẹ́ wọ́n fi gbogbo ẹnu sọ wọn sọ fàṣẹwó. bó ṣe wà yẹn iṣẹ́ tiwọn ọwọ́ alẹ́ ni bó ṣe rí mi kí n ṣiṣẹ́ látàárọ̀ ọ̀dálẹ́ máa ń sùn ni. iṣẹ́ mọ̀ pé wàláì abájọ náà nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ onílẹ́bùrú tọ̀dọ̀ mi ọlọ́yàtọ̀ sí lẹ́bùrú tọ̀dọ̀ rẹ àjẹpẹ́ lẹ́bùrú tọ̀dọ̀ mi ń pèrò sọ́kọ̀ fún dáńfóònì àmọ́ lẹ́bùrú tọ̀dọ̀ rẹ ìwọ ń pèrò fáwọn àrísítò sínú kábúkábú. orí Èkó Àbújá Kaduna Kano bí ṣe ń gbé wọn kiri nìyẹn. ọ̀sẹ̀ yé mi bọ̀ bá. bọ́n ti ṣe wà yẹn tára bá tún pẹ̀ kan ṣó ti yẹ mo tún ń yẹ̀ wọ́n wò wọ́n ń san lówó wọ́n tún ń san lára. mo fẹ́ bẹ́ẹ̀ bó ṣe wè mí náà nu mo fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ẹ mọ̀ owó ń bẹ̀ náà. ibi bó ṣe wà nìyẹn owó tí wọ́n máa pa lóṣù kan èmi máa pa tó bá dàárọ̀. kí mo wá ń ṣe iṣẹ́ tó bá ti yọ ọmọ owó kò sí iṣẹ́ tí ń lè ṣe. o lè ṣe o lè ṣe èmi ló ṣe mí tí ń lè ṣe. lẹ́bù ẹ̀ kéré. lẹ́bù ò kéré èmi náà mọ ọkọ̀ wà mo sì lè pèrò sọ́kọ̀ dáadáa irú sẹ́bà ẹ̀rọ lọ́rùn gan ká ṣiṣẹ́ ìsìn náà ọ̀rọ̀ lọ́rùn. ok tó bá jẹ́ tìyẹn wàá rí mi lépẹ̀sẹ̀ nìyẹn. mi ò lè wá rí ọ ká ṣe pápá ní ìṣẹ́jú àkàn. owó mi ọkàn rí pé Lagos mo ti bẹ̀rẹ̀ ṣe. kò possible. kọ̀kọ́ sí. má ṣe fẹnu yẹn ni màá ṣe fi ẹ́ mojú ọ̀nà ni mo ṣe máa introduce ẹ sí wọn ni. ovulasis kọ́ mi nù dájọ́ mọ́ lọ. ó lè tẹ̀lé mi. èmi ló dé. àwọn ilé ò lè gbà. ọ̀dà náà ọ̀sà gbọ́dọ̀ yọ kankan. ó gbọ́dọ̀ yọ kankan. o tí ì fi gàlàlà yìí lọ. èyí wá yàtọ̀ kò sí ìlera nú eléyìí. ó ti rí jẹ́ fi fún ẹ láwọn ṣẹ̀rí fọwẹ́wẹ́. irọ́ àmọ́ fún mi lé apọ́nbẹ́pọ̀ rẹ̀. ó lè wà lójú ẹ ó lè wà ní ojú ẹ. kò kúrò lára àwọn náà ìjẹ̀bú ẹ̀ kó ń bẹ̀. màdẹ́mà rẹ̀ is coming. olóòsì ṣàgbà. ọlọ́run ti kẹ́ ẹ náà nù márùn-ún ni. bá a lọ lọ. ayélujára lẹ́tà. sọlọ́sọ̀lẹ̀ àrísítò gbàgbà dáwọn ọmọ rẹ náà àrísítò. wo ayélujára lẹ́tà rí mi o. kò sí wàhálà. ok àjọ wà náà. ilé máa sọ fún ọ táàmù ìlànà ọgbà tí mo bá wà kíá ọlọ́mọ ẹgbẹ́jọ́ kan máa kọ̀ pẹ́ mẹ́sàn orí yẹn ni ọ̀nà o nǹkan sórí bó ṣe máa ń ṣeré yẹn bó ṣe máa ń ṣeré ẹ̀ yẹn every time tó bá ti tọ́ mi hàn báyìí ìṣẹ̀lẹ̀ mi máa ń ga sókè báyìí tó máa ń ga sókè báyìí tó máa ń ga sókè báyìí àdúrà ni máa ń gbà kó má lọ jábọ́ ọlọ́wọ́ máa ń gbọ́ because òun gbìyànjú and for that I love you so much ọlọ́run ọmọ nìyẹn èmi ò lè afford láti lose her for anything serious. Bọ̀sùn olóyin lẹ́nu ṣá sugar coated mouth bọ̀ ṣé kò ń ṣe pé òun flatter mi. èmi flatter ẹ bó ṣe rí lẹ́mìí mi gan òun ni mo bá ẹ sọ̀rọ̀ yẹn sìn wàláì. ṣúrí àwọn kọ̀kọ́ yìí máa ń bug mi nípa ẹ̀ gan látìgbà tèmi àti ẹ ti jọ ń jáde kò sí ọ̀rọ̀ ẹ̀kan tó máa sọ kò sí bó ṣe lè pẹ́ tó ó ṣáà máa ṣe ẹni ṣá ṣó mọ̀ bẹ́ẹ̀ ṣá. sórí nǹkan tó mọ̀ máa jẹ́ kó mọ̀ lẹ́nu gbogbo yẹn máa ń wò mí níwò èèyàn ni of course ó yẹ kẹ́ wò mí bẹ́ẹ̀ sórí ẹ̀dá tó lọ́n dá mi ẹ̀dá ìgbín ló dá mi ẹ̀yà ìgbín ní mí ó kàn fáwọn èèyàn bì mí lára ni mo fi yàtọ̀ sí ìgbín díẹ̀ tí n bá tẹnu mọ́ nǹkan báyìí àṣẹlẹ̀ ìgbín tẹnu mọ́ gé ogun lọ́rọ̀ mi bàbá mi ni o màmá mi ni o àwọn ẹbí mi ni o wọ́n mọ̀ pé tí n bá sọ nǹkan báyìí ó máa ṣẹ ni aláṣẹ lè mi ọmọ aláṣẹ ni mi àṣẹ wà lẹ́nu tó ń wò yìí. túbọ̀ sùn mi lè gbàgbé ọ̀rọ̀ ẹ̀ ṣá. o ṣáà bí mi àtẹ́ṣe wa so èmi ń tọ́jú 70 tèmi nítorí ìgbà tí mẹ̀tẹ́ máa di báyìí kò lè máa rí nǹkan kan ná gbogbo 70 30 tí wọ́n ń sọ yẹn paperwork lásán ni 70 tèmi yẹn wọ́n ló ní láìtàlá 100% ẹ̀wọ̀n ló ní gbogbo ẹ̀ kò sí nǹkan tó fẹ́ fi ṣe. kí ni future tí mo ní pẹ̀lú wọn married man ọlọ́mọ mẹ́ta. look èmi tí mò ń tẹ̀lé ẹ tí wọn náà dẹ̀ ń tẹ̀lé mi orí mi ò kú kò yẹ kí mo ṣe èrè mo mọ nǹkan tí mò ń ṣe mo mọ bí ṣe ń tolé mi sí
tí mo bá dẹ̀ fẹ́ tí mo dẹ̀ mọ̀ pé máa fẹ́ mo máa yẹ tí máa fi ẹ́ sí ẹ̀sọ́ kò lè sí problem lórí ìyẹn tó ti yẹn sìn. What I'm telling you ni pé business yìí á continue because èmi ò ní gbà kí wọ́n discontinue sìn ó máa affect àwọn méjèèjì náà ṣé o ò rí bẹ́ẹ̀ ni orí wọ̀ ní burú o ṣàmì. ṣùwárí gbogbo bó ṣe ń mú ẹ kí n dìyàwó ẹ kí n bímọ fún ẹ ó ti wá wọn ẹlẹ́dẹ̀ẹ́ ọ mo ti lóyún fún ẹ. ó ṣe kí ni. mo ti lóyún. olóyún oyún ti ọmọ bíbí àbí ti nǹkan mi. ṣé oyún mi tún wà apart from èyí tó fi ń bímọ yẹn náà ni. Congratulations, but no jubilations, no celebrations, Rosie, no celebrations. Túbọ̀sún. Túbọ̀sún. Kí ni nǹkan tó kí ló ń kọlẹ̀ fúnra mi fún sí? Kí ló ń gbá kókókókókó fún sí? O fẹ́ dára mi lu ni. Ṣé ọ̀rọ̀ tí mo sọ yìí ó fa ìbínú? Kọ́ olóòlóyún mo dẹ̀ ti kọrin fún ẹ. Kí ló tún kù? Ẹni bẹ̀rẹ̀ ṣe kí n wo orí pàápàá náà, ẹ ṣe kí n wo orí dáadáa náà, tó yẹ pé one way traffic ni. Come, ṣé tó kọ́ mo sọ fún ọ wípé you be my second wife. Yẹn ló wá lọ plot, ó lọ concur, ó wá lọ lóyún. Olólóyún without seeking for my consent olólóyún lẹ́yìn mi ṣó possible ṣá tí mo kàn wá sọ̀rọ̀ mo sọ story mo sọ tàn kalẹ̀ mo kàn wá mo block sí ẹ lórí o dẹ̀ ti gbàbẹ̀ nìyẹn ṣé bọ́lá iṣẹ́ ayé nìyẹn ni but listen ṣó láti sí i lọ láti wákàtí i lọ láti ṣẹ́jú i lọ gbàgbé pé ọkọ wà láàrin mi àti ẹ orí yẹn mú kú ò fún àbàdà kó gbàgbé báyìí. Anyway ṣá tí bí tá à ń ṣe ó ti click lánàá. ewu nìyẹn. ti business tá à ń ṣe. And tẹ́ kọ̀bọ̀ báyìí tọ́rọ́ tó yọ báyìí mi ní sọ sínú àkáǹtì ẹ̀. Why? Èmi ò lóyún mo kàn fi try ẹ̀ wò ni. Ṣé mo kú lórí burúkú ni ẹ́ ó lọ ṣì ẹ̀dá èèyàn ni ẹ́ ó wà heartless ṣá sórí tí èèyàn bá rí ejò tí wọ́n rí ìwọ ló yẹ kó wọ́n kọ́ pa kó tó wá fàbọ̀ wá bá ejò yẹn. Rose tó bá tún pe Rose ajá ló máa jẹ ẹnu ẹ̀yìn Ṣàngó òun ló máa jẹ ẹnu ẹ̀yìn òun ló máa pa ẹ́ kú. gbogbo àwọn tó ń sọ mo fún ẹ ní o mo fún ẹ mi ìfẹ́ sọ̀rọ̀ sí nítorí ọ̀rọ̀ owó tó wà lẹ̀ mo ń dàṣí ẹ o bóyá sọ mo ń dàṣí ẹ o owó ló fà o owó ló ká mi lọ́kọ̀ báyìí o burú o. Rose mo tún wálẹ̀ fún ẹ sórí gbogbo nǹkan tí mo sọ yẹn ká gbà pé mo tún ju òun lẹ̀ ni mo tún kó jẹ́nsìn mi sọ bẹ́ẹ̀ mọ́ listen èmi kò fi test ẹ wò ni sórí mo kàn dramatize ẹ fún ẹ ni kò yẹ mo dramatize ẹ fún ẹ ni mo ka magazine kan lánàá mo rò pé kí n tẹ wo bó ṣe máa ń ṣe bó ṣe máa ń rí mo ṣe jù ú ẹ kò ní òmí mẹ. pẹ̀lẹ́ o actor Délé Òdùlé àbí ìwọ ni ògògó ọ̀rẹ́ Yínká Quadri. irọ́ o. So wọ́n hà ti tíátà fún èmi ó lọ ṣe ẹ̀dá èèyàn ní ẹsẹ̀. mo tún gbà yẹn náà máa repeat ẹ mo tún ti ń pọ̀ jù mo tún gbà yẹn náà now listen wo gbọ́nà Rose wa sórí listen máa ju sórí ẹ̀ máa mọ̀ àwàdà díẹ̀ máa lé díẹ̀ wo bí gbogbo wọn tí mo sọ yẹn wo tún wo mo sọ fún ẹ fẹ́ tún lóhùn mo tún rí drop wọn tí mo sọ ẹ mo kó jẹ padà mi ò mí ìní ẹ listen tí mo sọ pé you be my second wife wàláhì Ọlọ́run bá ń gbọ́ mo fi Ọlọ́run bá búra you be my second wife. Ògún ló máa pa ẹnu tó fi sọ̀rọ̀ yẹn. Ajáládé jẹ́ ó dájọ́ Rose jọ nítorí Ọlọ́run jọ nítorí ṣùgbọ́n máa ká máa mú business papọ̀ mọ́ affairs jọ sórí bí owó yẹn jẹ́ kí n tẹ̀ fún mi tèmi ń bẹ̀. àṣé gbogbo ẹnu pé 70% yẹn o tí ẹ bọ́ ní sef mo kàn ní kí n máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ní ẹgbẹ́ àwọn kòkó sọ. of course Rose of course wọ́n ló ṣe ní mo bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ní. má tiẹ̀ wulẹ̀ expect ẹ̀
kò sí 10 kobo báyìí tó máa wọnú àkáǹtì ẹ̀. má ṣe yẹn ọ̀rọ̀ owó kan pa má ṣe yẹn jọ nítorí ọlọ́mọ fọlọ́run ẹ̀dẹ́dà ẹ̀bẹ̀ sórí ìwú ẹ̀ kò yí ẹ ní you are still my second wife I'm telling you sórí oríta kan fi ṣe ẹ̀fẹ́ sí ọmọ ní orí ẹ̀ wà tẹ́lẹ̀ ìbejì báyìí máa bí ọlọ́run bá rí mi mátàánù ìbejì lè fẹ́ tànù rẹ̀ mátàánù ọlọ́run bá rí mi you are my second wife serious o ṣe so báwo lọ́rọ̀ owó yẹn. okay wàá gba 40 màá gba 60 final. Yes, take it or leave it. Má ṣe yẹn. Ó jẹ́ kó mọ̀ pé èmi gan ni mo wà directly involved no deal yìí now. Nítorí pé ọjà accountant mo ṣe pè é mọ́ra mọ̀ pé owó yẹn lè tètè máa jáde because tá a bá pè é mọ́ra owó ò ní jáde bọ̀rọ̀. Okay. Jẹ́ àgbàgbé tàtẹ̀yìn wa kò yẹ ẹ́sìn. Now torí bí ọ̀rọ̀ ṣe jẹ́ ẹ́sìn jẹ́ àkó ṣe ní 50-50. Ṣé wọ́n pọ̀ náà ló kó suggest nígbà yẹn kò yẹ pé bó ṣe fẹ́ nìyẹn of course èmi náà fara mọ́ kò yẹ owó òkú jẹ́ nǹkan lójú mi kọta wálé ayé fún mú ọkàn wa dẹ̀lẹ̀ mú nǹkan kan lọ mo fara mọ́. Rose hello ẹ̀kẹ́ wọn tọ́tọ́ wọ́n bẹ̀rẹ̀ lọ́jọ́ Rose. Okay. My answer. Thank you. Ẹ tó wà ní room 204 yìí. Kí ló kùn sí ilẹ̀ tó ń sọ̀rọ̀? Wọ́n ṣe máa pass out. Wọ́n ṣe máa pass 90. So ẹ̀rọ kan concept everything. Or else, I'm a lekun bẹ̀rẹ̀ o. Okay, sir. Hello, Sandra. Akọ̀dà ti dúró síbi kan ò ní yọjú. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Múra gbàgbà tó múra pé kò máa bọ̀ bí. Mo ti gbọ́. Èyí fẹ́ máa bọ̀ ló wet. Oyè ìkọ̀kọ̀sọ̀ wà táàrí ìkọ̀kọ̀sọ̀ ṣáá. Ó dà má bẹ̀ mí mọ́ tó bá fẹ́ dóṣù bẹ́ẹ̀ jà. Mo fọ́ náà bẹ̀ẹ́. Má tiẹ̀ gbà pè mí mọ́ má ronú pé o fẹ́ bá mi sọ̀rọ̀ kan gbọ́. I don't want you to call me anymore, okay? mi bá wọn tó serious báyìí mi bá wọn ṣe. ó dàbọ̀ good day. ilẹ̀ mọ́ mẹ́sẹ̀njà ilẹ̀ pẹ̀lẹ́ jọ ṣẹ́mọ̀ ló ń kọ́ sí. ṣé tó ní ibà àbí ìwé náà. àní sí àmọ̀ tí a wá sí lọ́jà yìí ni. ṣé ti mẹ́ládì. ti a lọ alẹ́ yẹn tó wá bá tí wọ́n wá sí bíbà tí wọ́n wà ní irun 17. ok mo bá wọn lọ sọ̀rọ̀ wọ́n lọ sábìjà láàárọ̀ yìí wọ́n ní ọjọ́ kan látàbùjá sí wọ́n ti lọ láàárọ̀ yìí. oh gosh agreement ò sí láàrin wa pé ó tà fún lónìí wọ́n mọ ní sáàmù ní kẹ́ ẹ̀. ṣé kò sí. lẹ́gbàá àárọ̀ sílọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tá a jọ fi mí rẹ̀ jọ wà láàárọ̀ yìí tó sì rán mi sẹ́ mo sì ti jíṣẹ́ tó rán mi. ṣe pity. oh god of nonsense ẹ kí wàá gbogbo òsì. ọ̀dà náà pẹ̀lú ìbúkú tó lọ ààrẹ ti rìn lọ́sàn-án yìí safe. safe. ẹ pẹ̀lẹ́ jàre. ẹ lẹ́sà fọ́tò wo lẹ̀ yí àti ẹ̀rẹ̀ rí gbà yìí. àwọn ẹ̀rìn. ọ̀sá ìbójú yín lọ ń bọ̀ bí wáìpà ọkọ̀. àwọn nǹkan tí mò ń wò yìí ó dálẹ̀. ẹ̀lẹ́ ilé ìjẹ́ dúdú àwọn ọmọ. wọ́n yí kébù. wọ́n dá ọ̀dà. sẹ́ra wo ni wọ́n ṣe tó kún bọ̀ wọ́n ìsọkọ̀ kú tọ́nu àwọn ní sàṣìṣì ni wọ́n dúró wa ń ké ní. lórí bẹ́ẹ̀ mo dẹ̀ wò pé èèyàn lè jòfé wọn.
ọ̀tọ̀mọ ní jòfé ọ̀tọ̀mọ ní jòfá. kí ló dé. èèyàn lè jòfé kó jòfá èèyàn sì lè jòfé kó mọ́ jòfá èèyàn sì lè jòfá kó mọ́ jòfé jòfá àwọn ètí ẹ̀ bá wọn tẹ́rí sí jòfá lánàá ìfà òsì jòfé gangan là á gbé jòfé làwà kẹjọ nǹkan sí alọ́wọ́ kẹjọ nǹkan sí alápò. ẹ jẹ́ ẹ̀rọ ọmọdé wọ̀nyẹn ẹ̀sùnmọ́ mi. dàmbó kí ló dé àbá. ẹ wọ́n sì bá ti wọ àwọn bíi yẹ́lò fífa ẹ sì sẹ́nu àtẹ̀ darí ọkọ̀ lẹ́pẹ́ ni. sí fún ọmọ tí ẹ bọ́ kankan. mo fẹ́ kájọ ní àsọyé. irọ́ ọmọ ìdílé wá bí àjọ dínàdúrà ni. lọ́ọ̀kan bá yín sípẹ́ ìlẹ́rìí fà rẹ̀ kó ni. bàbá ẹ jẹ́ ká mọ kókó oníròyìn kan. ẹ kò sanwó ládàá ẹ sì sanwó òkú. ó ti yé mi ó ti yé mi. sífsì ẹ ló sì gbádùn àwọn ọmọ yìí. ẹ yé mi kẹ. ọkàn burúkú fún àwọn ọmọdé wọn ó gbóré ni. sífsì ẹyọ mọdà ẹyọ sí bàbá ẹgbẹ́ bàbá lárugẹ. ọmọdé aláyọ̀ títí mi bọ́sì náà àrókù lè wà lọ́wọ́ tó dání. kíákíá bẹ́ẹ̀ ni. ẹni fúnra yìí ti mú sẹ́yà ẹ ti mú sẹ́yà síf ibi ọ̀rọ̀ dé ẹ̀yin náà rí pé ẹ ti ń gba wíkà mọ́ sọ́mọ̀. that's right. tó yẹ yín that's right. ẹ tó wá gbà kó tó wọ̀ yín la ẹ̀já sọ ìtọ́jẹ́ kókó kájọ dúnàdúrà àwọn méjèèjì. bíi báwo kò yé mi dáadáa. bàbá jẹ́ tékèwé ni àbágbé sùn ká mọ̀ àbámu lọ ilé. ewu tí gbà mí dẹlẹ́rù báyìí. síf gbàrọ̀ mi máa ń dẹlẹ́rù gbà mí. dẹlẹ́rù bá yọ̀ dẹ̀ gbàrọ̀ mi ó gbẹrù sá lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹlẹ́rù tí o gbọ́dọ̀ gọ́. gbọ́nà ó ti sọ fún mi pé nǹkan báyìí ni ó gbádùn ju okùn wọn lẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wà yìí àjọ dínàdúrà ẹ sọ kókó iye tẹ̀sán ìgbà náà lèmi náà wà fún yín náà ní fún yín lókun sẹ́wọ̀n pé mo wọ́wọ́ ládàá mo sì gbowó okùn yóò jókòó lẹ̀ fún yín lèmi ọmọ náà tèmi àmọ́ ká kọ́ ọmọ kókó wọ́n jà jà. ìyẹn tó fọ́ nìsín mi. kò ní kó ebi kà kó sí bẹ́ẹ̀ bí pa bọ̀ ẹ sọ̀rọ̀ sókè sí mi ẹ̀ ń tẹ̀lé lẹ́bẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ tí ọ̀gbà yìí. no à ń sọ̀rọ̀ nípa overnight. all rice kẹ̀ wíwé sí all rice. ayé ìṣòwò rice àníkà sì mọ jù ní. tí mo sọ nìyẹn. wà dọ́là overstay ẹ̀rọ ẹ̀kọ́ máa overstay ìyí o 20,000 ẹnì kankan ọjọ́ 40. àwọn méjèèjì. sí méjèèjì lè fẹ́ kó ni. pé ẹ kò méjèèjì pọ̀. sáwọn méjèèjì. ẹ sì rò pé mi yóò gbé. tó bá pé mẹ́fà máa gbé wọn. bọ́lá jẹ́ méjèèjì lè fẹ́ kó ẹ sọ 25,000. lẹ́yìn san 15. ẹsẹ̀ ta gbọ́dọ̀ mọ fọjà lé. owó tó ń sọ yìí ìyá bá gbókè ṣó fẹ́ bá wa wọlé lókè. ẹnu ó sì wọ́n dọ́hùn àwọn bá bàbá délé ẹni tí ò bá bàbá délé ìyá ni ó jẹ àwọn bá bàbá délé. ẹyẹ lè fọ́sibú. sí. bàbá fún ìgbà ẹ fi yẹn lẹ̀ ṣe àwọn tó bá gbókè sí i wọ́n lè di pé iṣẹ́ yẹn wọ ara ká dáadáa kó a fi change díẹ̀ sí i ẹ máa lọ àwọn jábọ̀ fún yín. ìjà bàbá ìjà ìjọ bàbá ìgbò mi ò lẹ́rọ àtúrù kúrú burúkú ọ̀kan kúrú mi nìyẹn ọ̀kan yàtì excuse me sir excuse me ma ẹni pé kárò bí o omi ara yín tó wá ṣe kí ni ẹ ṣe rìsáàsì ara yín bẹ́ẹ̀ bá ṣe rìsáàsì ara yín àwọn ìyá kan yìí láwọn eléyìí wọ́n ń jábí rọ́bà dàtí kẹ̀kẹ́ dàtí rọrọ̀ ọmọ ń lọ ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ju ọmọ ń lọ ó yẹ kó ti yé yín sífù ń tẹ̀gbọ́ alẹ́ òye ọ̀kan kan ọwọ́ sífù. yóò ti kọjá tá a tiẹ̀ ti gbàgbé tá a ti ná tán. sífù rárá sífù yóò ti kọjá ti ta ẹnì kan tẹ̀lé ní ọ̀bàjẹ́ kẹyẹ sífù tẹ́lẹ̀ ní oṣù kóòtù kọ́ sífù ẹ̀fúnná ìdí sè é àwọn ọmọ fi mọ nǹkan tẹ́ ẹ wọ̀ àmọ̀ sáìsì sífù owó pẹpẹ soup. kẹ̀kẹ́ soup. pẹpẹ soup lọ́pọ̀ ìwé ṣe. sífù ẹ lọ tọrọ fún báyà gan o. kí ló dé. owó lẹ́yìn onígbè yẹn jọ jìgá lára ẹ̀. ó pọ̀ jù. sífù àwọn ọmọdé ìlànà so
sóyọ lórí ọwọ́ àmọ́ jábọ̀ fún yín. orí ẹ̀ pé bọ́ọ̀ ọjọ́sàn mo lọ sí mi náà. babaláyé wà nìyẹn. babaláyé ni. bá sàlẹ̀ nìyẹn. ṣé wàá pa. ó máa pa àwọn ọ̀pá nínú ẹ̀dẹ̀ gbádùn. ṣé ẹ̀dẹ̀ ṣú òpẹ́ ni ìmọ̀ wá ṣá. bóyá wà kò sí ní wá. mo níbi lọ o. nígbà wọn ò ṣe pé fún. ẹ̀wù táìmù ló ti lọ yìí ṣá. nígbàtà kò sí ọ̀pẹ́jú báyìí lọ nígbàtà àti pé kò tẹ̀ máa wà wá ńkọ́ ká kò tẹ̀ wà wá èmi ni ìwọ ni àfi tí ìbá gbà kására tí ìbá gbà kására yóò wọ́n gbà nípa lọ́wọ́ ọkọ la. ìbálò kámíkámí kùndùsù kámíkámí kùndùsù bóòní àríyá tí ò ní dnd lè tẹ̀ wáyé bóòní kan òde tá a tiẹ̀ wáyé wá lé wọn lágbára jù. ifá tá ń tẹ ifá tó le jù ní ọmọ náà kárakáraká owó kárakáraká tó ń gbá ó ti pọ̀ jù. lẹ́mọ̀gàn. kí bàbá. ẹ káàsán. my name is Tumba. ayọ̀ lórúkọ mi. ọgbà ìyàlú. wọ́n fẹ́ ìwọ ọmọ wa rí. oríṣiríṣi la tún rí o. ọmọkùnrin kan ló dé o. látọ̀ pàtí. ó dé láti jandom. lọ́ba ní kí n bá òun wó bẹ́ẹ̀. àmì tí ẹ̀ wá rò pé gẹ́gẹ́ bá a ti ń gbèrò sọ́kọ̀ pẹ̀lú àwọn èrò tá à ń pè ní para tí ó wè ọláboyún lòun fẹ́. aláboyún kí ló bọ. mo wá rò pé njọ́ mo ti ń nẹ́jà tí mo ti ń gbọ́jà kí wọn gbá aláboyún rí wọn ti ẹ̀ gbọ́ páboyún sí irú rẹ̀. ń gbọ́ ayọ̀ àti àwọn aláboyún náà tún máa ń ṣerú sẹ́tẹ̀ǹsì yìí. dáadáa aláboyún wà tó ń ṣe dáadáa. bẹ́ẹ̀ ni. bẹ̀rù ní kálukú pẹ̀lú tiẹ̀ ni. lóòótọ́. ẹlòmíì ọkọ ẹ ti travel ẹlòmíì nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀kọ́ tó lóyún ẹlòmíì lè jẹ́ nǹkan tó máa fi fídìí ọmọ ẹ̀ tó bá bímọ tán nìyẹn ọ̀rọ̀ lórí owó ni. ọ̀rọ̀ rádaràdá bárakàrà olówó owó ẹ̀fẹ̀ owó sí. ọ̀dà irú nǹkan tá a bá ń sọ yìí téèyàn bá bá aláboyún ṣé kò ní sí ipa causes kankan ní ọjọ́ iwájú. kò sí nǹkan tó máa ṣe ìjọba máa lo condom pẹ̀lú wọn ni. ọ̀rọ̀ lórí condom so àwọn tí wọ́n lóyún èèyàn gbọ́dọ̀ jẹ́ rọ́bà pẹ̀lú wọn. ó di dandan wọn máa lo condom. àwọn wèrè tí mo yà lágídí mọ̀ ènìyàn tí ó ti yó. àsìkò owó ìyanu. túbọ̀ sí ayọ̀ a lè rí àwọn alábàálẹ̀ ní báyìí kárí nísinsìnyí. nǹkan tó ṣẹlẹ̀ ní pẹ́ lè rí báyìí bẹ̀tọ̀ lórí owó ni o. ọ̀rọ̀ lórí owó kékeré lówó bá ń pè wọ́n sórí aago. kó kàn sórí aago ọ̀fẹ́ nílò. ọ̀yàtẹ̀ kọ́ máa bọ̀. òsì ọ̀ndọ̀ trakasin. owó mumú láyà rẹ̀ àwa ẹ̀ ti ṣiṣẹ́ oṣù mẹ́fà tá a sì ní ká kó fún ọmọ aláìní. gbà lọ́wọ́ mi méjì. ọ̀sán fún Ọbásanjọ́. òṣèlú ọkàn náà mọ̀lẹ́bí rẹ̀ tó lóyún ká mú un lọ ká pèrè ọ̀sọ́kọ̀. tí o gbà lọ́wọ́ mi. ayọ̀ ẹ̀yà pè. kí n pè wọn owó kan mo fi ra credit sórí ansẹ̀tì mi ṣé máa ń pè yàn nìyẹn mi ò fẹ́ fi nǹkan kan lè yàn kọ́ ló fẹ́yìn lówó yẹn. sọgbọ́n. ẹ mówó lẹ́jà ọmọ fèdè fọ ọmọ fèdè fọ ó lè lọ sọ sanwó credit kẹ ọmọ mi làwọn sọgbọ́n ọmọ sọ̀rọ̀ bí ẹ̀tọ́ káyìn ní àwọn sanwó credit kẹ. dáńkọ. ẹ bá mi wá nǹkan kan ní ilé gbélé yìí fi sí mi. fún tìrì. sẹ́yìn ní kóòtù èló ló kó lẹ̀ gbáà. jẹ̀ǹgbélé ni mo kò gbádùn. wọn náà jẹ sára bẹ́ẹ̀ ọyá pé wọn. wọ́n máa ní èsì kọ́yákọ́yá ni aboyún mi ò gbọ́ yìí. ọmọ kan bẹ ládùúgbò wa kẹ́ni lè ń jẹ́ gbogbo ọ̀wẹ́rẹ́ àdúgbò kìkì ni téèdé sẹ́mẹ́tìrì téèdé ló ń fa ó ń jùrù kiri ni téèdé símísì níbẹ̀ tó bá ti rí àwọn ọ̀wẹ́wẹ́ wọn ti gbé ọ̀daràn yóò máa jó bọ̀ àgàgà kọ́lẹ́ lòlú ọ̀dà kan tó wá gba nọ́mbà kí ló bí ọ̀dà a sì tún gbé nọ́mbà lọ́wọ́ wọn. àwọn kẹ̀kẹ́ adéwùsì mọ̀lé wálé àfọ̀ garantọ̀ survey ẹgbọ́n esco na survey na afọ na survey. wọ́ọ̀ kí ẹ̀dá àwọn ọmọ náà dá ọjọ́ pẹ́. hello tèmi ọ̀rọ̀ mi báwo ni ṣé wàá pa níbo ló wà wálé bless ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀ tẹ̀síjọ wà pọ̀ yẹn bísínẹ́sì kan wà bí mo wà níbi tí ìtọ̀ yẹn nísinsìnyí kí ẹ tètè wá bá mi mo wà pa ọ̀rọ̀ lórí owó ni ẹ máa bọ̀ ó máa yọ owó mo ò lè ṣí fún ẹ náà mo ní nǹkan máa yọ owó tí ó bá ní yọ owó mo máa pè ẹ ní láéláé kò pọ̀ sí mi. wọ́n máa bọ̀ ní ìṣe àwọn àbí àwọn ará yẹn. ó máa wọ ẹ má wọ̀ rí ok wá bá mi in 30 minutes time ok ó ṣe ọ̀rọ̀. ọ̀rẹ́ wa àwọn yẹn dájú aláboyún. ọwọ́ ta tiẹ̀ wà kólúwa rẹ̀ sọ́ra ìyá mi ti wọ 80 mo gbọ́dọ̀ máa mójútó
àwọn kan tí ń bẹ lóde ìsìn wọn kọ̀ kí wọ́n káyà kí kẹsẹ̀ ìyá ọgá òkè àníwá sì kí wèrè mọ́lẹ̀ wà fún lóyún wèrè tíntìn. orí burúkú ní bọ́pọ̀lọpọ̀ ọjà nítorí àwọn bàbá máa ń ṣàlàyé pé tí èyí bá gun aláboyún tí ẹ bá ṣe pé ló fún lóyún ó dìgbà tó bá pe tọ́rọ́ kó ló tẹ̀wọ́n tó sórí rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wáyé tó ń ṣe pé àdìtú ní orí o tẹ́lẹ̀ kan bá jù lọ́jọ́ ní kó tún lé wọ́n ní ẹlòmíràn bọ̀ bàtà sẹ́sẹ̀ yóò gun aláboyún yóò lọ yọ bọ̀ rẹ̀ ni. ẹ kú jókòó ọ̀rẹ́ báwo kò bá ìdánwò lẹ́yìn tó wà pa ẹ kú jókòó. ẹ kú jókòó ọ̀rẹ́ mi. báwo ni ṣé wàá pa èmi nìyẹn o. kí ló ń ṣẹlẹ̀. happiness. o sọ. ẹ dákun ṣé kí mi sọ̀rọ̀. àwọn ọ̀rẹ́ mi lóde ẹ fúfú ẹ bá wọn sọ̀rọ̀ náà wọ́n lè ti pẹ́ ń gbòòrò gan ẹ bá wọn sọ̀rọ̀. tó ń bá ire ọ pọ̀ jù má pẹ̀lẹ́pẹ̀. kí n mọ̀ bá dẹja kí n mọ̀ pẹ̀ sálìkó kí n mọ̀ bá da kan. kí n mọ̀ bá dẹyọ. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé ká mọ WhatsApp náà. àwọn ẹlẹ́bí yìí náà ẹ bá wọn fúlò ẹ bá wọn sọ̀rọ̀ náà. wọn ò ní sọ̀rọ̀ kẹ̀ àìsọ̀rọ̀ ti jẹ́ wọ́n ń sọ̀rọ̀ lu abàjẹ́bàjẹ́. pápá ẹ má tijú lóòótọ́ ẹ fífì láti bá a sọ̀rọ̀ jẹ́ ká mọ lógo yín. kí ló dé. tìjú kẹ̀ níjọ́ wọn tìjú ni ọba wọn náà jà bẹ̀ ẹ lẹ sísí mi ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó yín yóò ti tó oṣù mélòó báyìí. 4 months ni oṣù mẹ́rin péré. oṣù mẹ́rin ẹ̀yin ńkọ́. 5+. oṣù márùn-ún. ó tún lé pàápàá. ẹ sì tún gbé já pẹ̀lú oṣù márùn-ún yìí. ìyẹn lè rí ni 7 months gan wọ́n ń ṣe 8 wọ́n ń ṣe so kò sọ̀rọ̀ náà. wọ́n dá dúbúlẹ̀ 7 months náà. kò sọ̀rọ̀ bàbá. ọ̀nà ẹ mọ̀ nǹkan tí wọ́n ṣẹlẹ̀ ẹ jẹ́ rí yín. ayé la máa ṣe ká tó sọ̀rọ̀ ayé la ṣe ká tó sọ̀rọ̀ ẹni tójú bá ń kọ́kọ́ mọ́ ẹni so. àwọn ìdá àwọn púpọ̀ rẹ̀ wọ̀. ọjọ́ ọ̀kan mi mọ̀ sí ẹ̀bẹ̀rẹ̀ jẹ́ òmùdí náà. ọmọ tójú ọ̀kan. ẹ fún ní ìgbéyàwó. bàjẹ́ ọ̀sẹ̀ ìyá bóyá ṣéèkì wèrè bóyá. ẹ dúró ṣé ẹ̀yin lè fẹ́ ṣe top up ni àbí báwo. sẹ́yìn náà lè top up ni. ayé ẹ kéré ẹwẹ́ bàbá. ọmọ ọ̀sẹ̀ torí pọ̀ tí mọ̀ mí délédélé ni ẹgbọ́n mọ̀ mí délédélé ò ní sọ pé mo wẹ́ sọmọ kan ní kí wọ́n kì í tú ẹrù wèrè bí ẹrù wèrè bá ń bẹ ń bá yà ọkọ̀ mọ́níkà ó tù bẹ́ẹ̀ làwọn alẹ́rù tí wọ́n bá di ìsàlẹ̀ kò sí táàlì wọn. ẹ ṣọ́. kí ló gbèrò sọ́pọ̀. àjọmọ̀ sọ́pọ̀ jọdọ̀ kú ni èmi tójú òkan tójú òkan. àwọn ìdá àwọn púpọ̀ rẹ̀ wọ̀. èmi bá wọn lọ́jọ́ wàràwàrà àti bí àtàwọn tí ń fẹ́ tèmi. ọlọ́ọ̀fà àti wọn. ayé ẹ̀kọ́ ọmọ rókè. àti wọn ọmọ tí n bá lówó tọ́wọ́ àgbàdo mi kò yọ kì í ṣèmi gan mo fẹ́ mẹ́jà o àwọn tí wọ́n fẹ́ mẹ́jà wọ́n ṣẹ̀dí láti ìlú ọba yìí. international ẹgbẹ̀rún ilé mi máa ń ta sọ international ẹ̀gọ́. international èmi gan máa ń ta sí. international lọmọ èmi gan tí wọ́n á gbé yìí náà international federation ọ̀ràǹdà kí ló sim card lọmọ sim card sim card sórí àwé káyọ̀ sí. ìwòyí làárọ̀ yín tẹ̀lé mi lórí ìjókòó. ẹ bá wùrẹ̀ kára orí làfi mẹ́rin láwò tó ti yé ẹ̀yìn méjì lè wá nájà ẹnìkan wá lájà rẹ̀ bí ó bá sì kó rẹ̀. mi ò kọ́ra mọ́ yín. àwọn kanra. bó o máa ṣe máa kọ́ra mọ́ yín. mo lóun kọ́ra. tí nǹkan mi bá wà nílẹ̀ jẹ́ ká ń lọ kókó. àkójọ ìṣòwò ti wà láì nísìn ẹ jẹ́ àwọn tí èsì ti aláboyún ẹja máa bá wọn yí iná. chief of staff èwo ló láà fẹ́ mú ṣe báyìí. ọ̀rọ̀ àwọn workers wa tó ti fẹ́ go on strike mo fi pé kí n wá bá yín kalẹ̀ address. chief of staff má jẹ́ kéèyàn fọ̀rọ̀ strike dẹ́rù bà mí. ẹ̀yin ò lè fi yẹn dún màhúrú mọ́ mi wo ọ̀run máa wó ni kí sọ́wọ́ ẹni gan. ẹ mọ̀ pé àkànlè máa wò wọ́n bọ́yìn tẹ́tí pa máa go on strike tó bá lọ go ahead 2 days lásán ó máa affect pulse wa. mo expect kó ti pé àwọn labour leaders bíi 3-4 láàrin wọn kò ti settle wọn kọ́ padà sílé kọ́ lọ́wọ́ àkọ́kọ́ sọ fáwọn èèyàn wọn. oh yes. bó ṣe yẹ kó rí nìyẹn sà bó ṣe hàn pé bọ́ọ̀lù labour leader ẹ̀ hàn náà ni o tá a bá lọ pè é balance ẹ̀ tuẹ̀ ó lè fẹ́ máa fi wá score cheap publicity stunt ẹ̀ mọ̀ ó dẹ̀ máa dangerous for the image of this administration. kí ni wọ́n rò bó yẹ ká ṣe sí. èmi fi pé ká wá nǹkan míì láti ẹ̀ ti sun at least bó jẹ́ 2 months ní owó àwọn workers yẹn
ká sort out ìyẹn á lè mú ohun gangan fún rẹ̀ kó cool down. ok bóyá federal revenue allocation ló máa come to our rescue òun la máa fi style dúró dè tọ́lọ́ bá jẹ́ kó bọ́ sí ní next week àfihàn sọ bí 2 months fún wọn. meanwhile iṣẹ́ ìdíbi tí mo máa ń gbọ́. mo ti gbogbo ẹ̀yẹ́ ti wà ẹ̀yẹ kẹ́ trust me now mo ti ṣe already gbogbo ẹ̀ náà mo gbé wá sí ìgbà fún tẹ́lẹ̀ yìí. Hello, BYGA guest house. Okay. We have economy, standard, deluxe, super deluxe, and rare suite. The economy is 4,002. The standard is 5,000. The deluxe is 6,000. Super deluxe is 7,008. And rare suite is 10,008. C'est papa. C'est papa. Tápà fọlọ́mọ rí àrí bàbá gbé. Ìdílé rẹ̀ sẹ́wọ̀n kí n gba kọ́kọ́rọ́. Ẹ lẹ́ o, ẹ kúṣẹ́. Ẹ dákun ọkùnrin kan ni mo béèrè tí wọ́n lọ́jà sí bíbá yìí. Ẹ wà ní room 2 àti 11. Wọ́n ti jáde. Irú ìjáde òsì wo lọ jáde tó sì mọ̀ pé oh God. Wọ́n ti fi mẹ́sẹ̀jì lẹ̀ wọ́n pé ká fún mi. Mẹ́sẹ̀jì ni ó fi lẹ̀ fún mi ni àbí kó fún wa kọ́kọ́rọ́. Ẹ̀hún náà ni wọ́n sọ pé ká fún yín. Wẹ́n sì ní mẹ́sẹ̀jì àyà mi dáhùn pé bí bọ́ọ̀sì àti sọ́séjì. Àwọn ti sọ. Ìṣọ́. Bóòlù. Ẹ̀ka alábá wọn lọ jáde. Àmọ́ fi kọ́kọ́rọ́ yàrá rẹ̀ lẹ̀ ká lọ rí dúró dé. Wọ́n máa dé wọn gábàdé wọn bá wọn. Kò lè lọ jìnnà. Ọya gbóyún tẹ̀lé mi ká lọ. Ẹ̀yin jábọ́ olùṣẹ́ mọ̀ṣá. Ṣé máa ń jábọ́ wọ́n ẹni ní? Ẹ fìdílé lẹ̀ fìdílé lẹ̀. Ọ̀gá o, wọn ò ní pẹ́ dé. Bí wọ́n náà bá rí ọkùnrin tí mò ń sọ yìí, àwọn mọ̀ pé nǹkan kì í bẹ̀. Ṣé lóòótọ́? Àfi bíi King Solomon. Ọmọ síngbọnlẹ̀ ọ̀gá ọtún wá kárì sókè. Ẹ wo bá èmi gan ò lè wait láti rí ọkùnrin bẹ́ẹ̀ torí mi náà máa ń láì kí ọkùnrin ṣe kíni kó kàtó dáadáa. Yes. Tí ẹ̀dùn náà mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ irú ẹ̀yin tẹ́ lóyún ìtẹ́ tún ṣiṣẹ́ aṣẹ́wó wọ́n bínú o ọ̀rọ̀ mi lè bọ́ọ̀dì lára rẹ o àmọ́ ń yà ń lẹ́nu pé àbọ̀ lèèyàn tó lóyún tó sì lọ́kọ tí ó tún wá mọ̀ ṣiṣẹ́ aṣẹ́wó. Point of correction baba. Business ni àwọn fi ṣe and then one top up ní bó ṣe wà yẹn. Business ẹ tó wá surf off. Yes. Ẹ surf off ní ìgbọ̀n sókè. Torí pé tá ò bá ṣe business ṣẹ́yìn lè rí aboyún gbé wá fún àwọn client yín. Ọ̀tọ̀ o tún rí yẹn sọ o ọ̀rọ̀ lọ́tún sọ o àti pé nǹkan kan tí ń yà lẹ́nu ni pé kí ni sùn yín débi irú ẹ̀yìn aboyún tẹ̀tún sí irú sẹ́yìn káàtì ẹlẹ́yìn sí ńgbà tẹ̀ tí lóyún tẹ̀tún á lóyún tán tẹ̀tún á sọ continuity nù tí ìwé continuity sì tún bẹ̀ lọ́wọ́ yìí tẹ̀tún á ń ṣe lọ kí ló ń farò kéṣàn. Ẹ ṣe ń sọ̀rọ̀ ni àti wípé ṣé lèyí tí ò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. Ṣọ́rọ̀ mi yé yín bẹ́ẹ̀ èmi á láyé yín sí. Oríṣiríṣi condition ló máa ń múyàn ṣe irúṣẹ́ báyìí. Ṣé rí obìnrin mi wà tí wọ́n mú kó tó lóyún ọkùnrin á máa fẹ́ lójú á máa fẹ́ lémú á máa fẹ́ létí tó bá lóyún tán àwọn àbàndàn rẹ̀ ṣé mo mọ̀ tó máa dé ìwọ̀n pé bí yóò fẹ́ ṣẹ́yún kó má lẹ́ṣẹ̀ lọ́rùn ó máa ní láti top up. ẹlòmídìí tó ọ̀rẹ́ pé ọkọ ẹ̀ ò lóyún lọ́wọ́ kò yẹ yín òun náà lè fẹ́ ṣe pé kóun náà ṣe àzìní àwọn kọ́kọ́ rí pé ẹni tó ń lọ yá bí amọ ni kọ́mọ̀ pé òun náà lóyún èmi náà fẹ́ ṣe ogbó ẹ̀ kó wọṣọ tó dáa kó ṣe everything. ṣé ti tèmi tó wá yàtọ̀ ṣé rí before kí tó lóyún ọkọ mi gan mèrè ṣe torí pé mo lọ́ọ̀bọ ọkọ mi mo ṣe rọra dúró pẹ̀lú ẹ̀ ṣé nígbà tí mo tún wá lóyún náà kò tún mèrè ṣe èdè fún mi láti yí síbi kiri sọ́hùn kí ló tó bá mi máa tẹ̀kọ̀lẹ̀ kí n máa tọ́pọ̀ dáadáa. kó tó di pé oyún yìí gan dúró in fact àbí Ọlọ́run ni kò mọ́ tẹ̀kọ̀lẹ̀ dẹ̀ bí mi láti já gbogbo ẹ̀ mọ́ tí wọ́n máa bímọ kó má lè mí lára. Bàbá ṣé lẹ́yìn gbogbo wàásù tí mò ń wàásù látàrọ̀ kí ni gbogbo ẹ̀ owó ṣe kí ni owó ṣe kókó bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀rọ̀ tó ṣiṣẹ́ ọ̀rọ̀ tó dáa ni o ẹlòmíì èdèdè ṣàṣẹ́wò ẹlòmíì èsì ìdèdè ṣerú ìṣekúṣe tẹ̀ sọ yìí ṣé ẹ mọ̀ pé lómi lè jó lóyún lọ́kọ rẹ̀ ó kù àwọn fámílì ò ní dá sí wọ́n mọ̀ wò àwọn fámílì kiri ó dànù òun náà sì fẹ́ jẹ nǹkan kan òun ní sẹ́lòmíì tí mi ń ṣàṣẹ́wò
ó dàbẹ̀ ni pé gbà tó lóyún ò lè da ò lè fáyìn nítorí gbà tó lóyún yìí oyún bọ̀ láàmú. ọ̀rẹ́ lómi tó bá lóyún bídìí rẹ̀ ọba wọ́ sọ́kàbísọ́fà rẹ̀ ọ̀yẹ́ yìí ń lẹ́sẹ̀ rẹ̀ yóò mọ̀ tà sí ara wọn báyìí ni. ẹlòmíì báyìí bọ́ bá lóyún yóò mọ̀ da tọ́ bí ìgbín ni ẹlòmíì ọmọ fa yọ̀ọ́ yóò mọ̀ fa dín yóò mọ̀ fa dán àmọ́ tí ara rẹ̀ dá sakasaka oyún ṣe gbé ọrìn ọ̀skát kéèyàn ní kọ́skát kéèyàn máa lọ kọ́ mọ́ sí gbogbo dansia kọ́ mọ́ ó dùn gan o ọlọ́run. ẹ̀yin rí i. kí wàá ní kí wọ́n fún ọ nígbà tí ọ̀gbẹ́ni yóò sì lé ká lè wá nǹkan kan fún ọ náà kọ́ ọjà àti mímu owó wà lára èmi náà mọ́ fojú olùsí wo mi o. ó yá yín látara tí mo ti jókòó síbẹ̀ látara ẹ̀bẹ̀ yẹn lọ́mì wọ́n yẹ kí n máa rojọ́ dànù. mọ́ bínú. ṣé oúnjẹ tẹ́mi tẹ́ máa jẹ náà ó pọ̀. apọ̀ náà wò kàn. ṣàwámà. sàláwà. sàláwà kọ ṣàwámà. ọ jẹ sàláwà sàláwà bẹ́ẹ̀ ni ó tiẹ̀ lórí oúnjẹ ọmọ tí mẹ́ni jandom sọ nǹkan mi tó jẹ. fried rice pẹ̀lú pepper chicken. ṣé títà náà nìyí náà. pepper chicken aláta. chicken aláta ọ̀hún abèrè sálẹ̀. àti bone bread. mi ò gbọ́ gbogbo ìbomọ gbọ́ bọ́ọ̀nù. bone bread bàbá. ọjọ́ búrẹ́dì tó bímọ. ó ti ti da sórí àwọn ètò òbèrè ń gbogbo ẹ̀ lọ́jẹ̀. owó wà lọ́wọ́ èmi náà ní kára jọ́ndọ̀mù tó dé káwa náà sáré kára wa sówù kára wa ságbà àbọ̀rọ̀ mi ò yọ kò sí èéfì ara kú èmi tí wọn náà ń wò yìí ọ̀dẹ̀ gbádùn mi o nǹkan tó mú dání báyìí tó ní júlẹ̀ fẹ́ lómi ní mi o ojú tó dúdú ló ń wò kómi náà mọ́ra kémi náà kó ọ mọ́ra kájọ jẹ gbádùn ayọ̀ àjọ ń gbádùn ara wa ni. òye ọ odídẹ rẹ ló gbórí sára orílẹ̀ rẹ̀. alùkò ló máa rí kókòrò onídẹ rẹ. ẹ̀rọ náà kórí alùkò ni wọ́n tún wá bẹ̀ sí lóní kòtò. bàbá ìṣọ́ra yìí ẹjọ́ bàbá. ìgbádùn ààrẹ yìí lóòótọ́ o. jẹ́ ká bọ́ sí ọlọ́ ìgbádùn ni wọ́n bá yìí o. ẹ má lè ṣe òye fún yìí o. orí òun. ìyá fún mọ̀lẹ́ kò jáde kúrò. bàbá ìṣọ́ra yìí bàbá ìṣọ́ra yìí. tóbi bọ́ọ̀lù ṣe já wọlé báwo. ó yẹ kó sí èrè ni irú àgàlẹ̀ kó wọ́n lo èmi lórí ẹ̀ tí ń bọ̀ kọ́ yìí o. mo gbé bàbá ìwọ ọkọ mi ẹ tí mo lóyún fún. ẹ dákun sá. ìwọ èdè ló ráyè mọ́ ọ ṣòtúbọ̀ tẹ́lì wọ́n ti sọ fún mi mo dẹ̀ bá bẹ́ẹ̀ wọ́n ti sọ pé òun gbéṣẹ́ àbí mo ṣọ́ ẹ débì ni. orí ni mo wá bá ń bí báyìí orí ni mo wá bá mi bẹ́ẹ̀. ìwọ gbé oyún mi wá sí rí báyìí alákọ̀ọ́rí ìwà rọ̀bọ̀ mi fún ẹ tó bá tẹ̀ máa jẹ pọ̀lọ́ wàá jẹ́ ètò lẹ́yìn ó wá jẹ́ ti bàbá tó ṣojú bí ojú òkú yìí. èmi náà lẹ́yìn ẹni mi kiri mi mo lẹ́yìn àti pé mi gangan kọ́ ni mo lẹ́rù mo bá wọn gbé wá ní kárù alẹ́ mi èrò sọ́kọ̀ lásán tí ò ní kankan ṣe pẹ̀lú mi olómi. ó lẹ́nu ọ̀rọ̀ àbí láyé ẹ ò ní ṣerú ẹ̀ mọ́ wàá gbà. ẹ bẹ́ẹ̀ yàn ní tọwọ́ rẹ bọ́ o. bẹ́ẹ̀ ṣe wà ẹ náà ọ̀yà up and down. ẹ̀jẹ̀ mi kúrò bí ewúro. olójú dúdú ayé ò ní dáa ìwọ pẹ̀lú ìyàwó mi ní hòtẹ́ẹ̀ màá gún ẹ màá kó fún ẹ síta. ọjọ́ tó lọ náà jọ. ọmọ ẹ dákun ṣé ìwọ kálukú náà ló níṣẹ́ tó ṣe iṣẹ́ pèrò sọ́kọ̀ mọ́ sí ṣé torí pé mo wá pèrò sọ́kọ̀ lẹ́wà lọ ìyá adáyé ọ̀bẹ. ìran bàbá ta ló máa padà yẹ sáà ọmọ bàbá yé wọ́wọ́ máa sùlẹ́gò ní sùn ẹ ṣàánú. ìwọ pẹ̀lú ìyàwó mi ṣé o mọ̀ pé olóyún sínú ni. mo kú rí bàbá àgbààgbà tí mo pàdé ní Amẹ́ríkà ẹ̀ ń kẹ́ mi. ìwà ìta ni. èyí ni àbẹ́ nǹkan níjà náà. kí làwọn wíńtì bàbá yìí tún sọ. ó tiẹ̀ ti dáa táǹkù ẹlẹ́rù ti dé. ọ̀ṣọ́mọ ti ẹ̀gbọ́n pọ̀ ó ti lọ́yọ̀ kan jájọ. ọmọge lẹ́bùlù nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. ọmọge lẹ́bùlù nínú bí dẹ́dẹ́ mẹ́ta o. èmi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. èmi mo dá tó yìí ni yóò sọ̀rọ̀ ní ọmọ ẹlòmíì dáṣẹ́rẹ́. olóńkòrò ń yọ nígbàlẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ yọ nígbàlẹ̀. ó dùn ẹsẹ̀ àgbàdo mọ́jì gbà yẹn káàdì yẹn máa lé yín
ẹ̀yin oníranù. ẹ dákun mo respect ẹ o mo respect ẹ gan-an ni o. ọgọ̀sá irú ìran wo ni wọ́n tara rẹ̀ jáde ọ̀ lójú lágbárí àbó òríran rẹ̀ èèyàn èmi bàbá olówó tí ń fowó ṣàánú rẹ̀ àwọn tí ò rówó rí àwọn tí yà ń jẹ tí wọn ò ra sọ̀wọ̀ tí wọn ò rí bàtà lò gbà ìwọ náà kọ́kọ́ ti bí eyín wò wọ́n bẹ̀lẹ́ mọ̀ pé ṣẹ́ ti bẹ̀rẹ̀ wá wo àwọ̀ la fẹ́ sọ ni àbí tọ̀rọ̀ ẹnu àbí tẹyín funfun bíi ike bọ̀dá àdìlẹ̀kẹ̀ ìdí àrán sisi iléèwé. gbogbo olówó tí mo rí ọmọ ń lọpọlọ àmọ́ ń ro olówó tí ẹ kù síbì kan. wọ́n mọ gbogbo nǹkan tí ń jó nígbà àyà rẹ̀ ọmọ tí ọ̀rọ̀ bọ̀ tí ò sólò bẹ́ẹ̀ náà ni kò tún sáńdì ọkàn wa mẹ́lẹ̀ tẹ̀sí mọ́ pé mọ́ sí nǹkan táwa bá ń ṣe ó lọ sí ọgbọ́dọ̀ sí nǹkan tó lówó. ẹgbẹ́ ní òṣìṣẹ́ òun ó lọ sí aṣọ ẹjọ́ lẹ́rú látàrọ irú ẹgbẹ́ yìí tó bá dé ẹ̀yìn wọ́n ti dàgbàdo fẹ́ di ẹ̀wọ̀n níyìn jẹ́ yín jẹ́ nù. pẹ̀lẹ́ ọwọ́ lọ́mọge bó ṣe ń díjú sí mi yẹn lèmi náà ń dá padà sí ẹ. èmi gan rí yín bẹ́ẹ̀ yín jù sí mi gan lèmi gan kó mọ́ra. ṣọ́ra àwọn ẹlòmíì tí wọ́n bá kó báyìí wọ́n là mọ́lẹ̀ bá pàápàá wọ́n dẹ̀ bá ń ṣe wọ́n á tẹ̀ fọ́ pè àmọ́ tí mo bá hàn tiẹ̀ má kàn máa ṣe báyìí. èmi gan náà dẹ̀ ni màá kó yín mọ́ra màá fi sun yín màá lùlù yín ìlú yín abẹ́ ayáyá ajá. àgbélébólòdé o elébólò àgbélébólòdé elébólò àgbélébólòdé o elébólò. ọmọ nǹkan tó dáa èwo tún rè. àwo ni. ta tó fẹ́ jáwó. èmi náà ni. ìwọ èwo ní tún bẹ́ẹ̀ nùgò. irish cream ni. aris lélẹ̀ èlé lẹ́wọ́ ara ta aris yìí. 3,500 naira péré. ní Kàrímù nìkan èmi wọ́n rọ ọbẹ̀. abó ti pọ̀ jù. bàrágà ò lè tó bẹ́ẹ̀. gbogbo nǹkan tí a jẹ ìbáyìí yóò tẹ́ lò. àti ìlànà ju 8,000 lọ. àti jẹ́ ètò ọ̀sán mo rò pé a ti ná kọjá bẹ́ẹ̀ ni. àbí kí n kúkú pojú ẹ̀ dé. pàdé pátápátá. abẹ́ àdí ẹ̀ mọ̀ jẹ tọwọ́ mi. ẹni ẹsìn sùn nílẹ̀ máa ń dà. bàbá ló lọ lọ. wo bàbá dúdú tí a bá gbé special gift lọ tán ó lè máa pariwo kó sọ pé orí ẹ yí pàwọ̀ kan gba mọ́tò lọ́wọ́ ẹ àtọ́nbàdà wá fìbọn fọ́ orí ẹ. ìyá pupa. Lagat. lásìkò yìí ni. kọ́mọ Lagat. yóò dáa. Lagat. ajé wọn gbé lọ yó ajé wọn gbé lọ yó ọkọ̀ sí ọgbà jùmọ̀ lọ́wọ́ tún lọ́gùn lẹ́bọ̀lọ́ yes sí kò sí nǹkan méjì báyìí kó kàn kà mí mọ́ kan nínú àwọn ẹrú rẹ̀ kó sì mọ́ mú mi lọ kí n sì débẹ̀ fíw bí ajá ògùn kó gbórí mi kalẹ̀ kí sẹ́mi ó finish dasọ. níbo tí gbogbo wa nígbàgbọ́ pé Oǹdó ló ti ń ṣiṣẹ́ àṣé aṣẹ́wó ló wá ń ṣe bíbá ẹ̀. gbẹ̀dẹ̀ ṣe ń wò mí yìí mo ṣe ń ṣiṣẹ́ lóńdó mo kàn ra ń gbàtà mi bíbá style ni Ọlọ́run tó ń dùn láràárọ̀. ó tiẹ̀ dàbẹ́ ó dàbẹ́ ṣe ẹ́ ń sìn sórí èmi àti senior brother ẹ lájọ wá gbé nǹkan mi náà kàn ní kí n sáré wá gbọ́n tán ni sórí màá wá lọ pé wá ń sìn wà wá explain better fún bóyá o lè understand it better ṣé ẹ́ ń sìn. aláṣẹwó onínàbìrè o Sisi elébòlò ọ̀rẹ́ ni lẹ́rù kọrí sígbó Sisi elébòlò bàbá ni wọ́n rọ̀ bá orí dá Sisi elébòlò orí Sisi elébòlò kan. Bayowa Films and Records International